ògbójú ajá abojú mẹ́rin ògbójú ajá abojú mẹ́jọ ògbójú ajá abojú mẹ́rìndínlógún tó túmọ̀ ọmọ ìbá tí wọ́n ní. gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ babaláwo aréèyàn tí mo kó fá fún tó ní oògùn owó ni mo ṣe fò ó wà nínú igbó bá ṣe sọ̀rọ̀. Inú igbó kí ló ń ṣe inú igbó? òkú ẹ̀ ti wà ń gbó tipẹ́. irú olúwayé yẹn ó lè di oyin tí ń tàyàn. Ìṣẹ̀ṣe sì wà moving episode. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí at Abbey Olóòtú. Mo kí gbogbo ojú tó wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ tèmi ni Abbey Olóòtú. Èmi lọ́mọ àkọ̀ráyè ọmọ wítẹ̀túdú ọmọ bó ní bọ́ ọ̀tún ṣe máa bọ́ ọ̀tún ṣe ọmọ bó ní bọ́ bàjẹ́ máa bọ́ bàjẹ́. Èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà ọmọ akin lójú ogun bí ogun ni mo ṣe wá níran bàbá tó bí mi lọ́mọ. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀, èmi ò kí ń dédé gbé èèyàn wá sórí ètò mi láìṣe pé mo bá rí àwọn àrídájú tó jẹ́ pé ẹni náà ó tó bàǹgbà sùn lọ́yẹ́. Mo fẹ́ fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin èèyàn wa ní Nàìjíríà, àtẹ̀yin tẹ́ wà Nàìjíríà, àtẹ̀yin tó jẹ́ pé òkè òkun lẹ wà. Mo fẹ́ fi gbogbo àsìkò yìí mo fẹ́ fi rọ̀ yín. A ní ìdí kámẹ́rà o, bẹ́ẹ̀ sì ni a ní ìdí láptọ̀pù. Máìkì wa náà òun náà ó ń ṣe ségesège lẹ́kọ̀ọ̀kan. Tẹ́ bá rí pé lẹ́nu àwọn fídíò tá à ń rí sí lẹ́nu bíi ọ̀sẹ̀ bíi méjì sí ìsìn, abala kan ó lè sọ̀rọ̀, abala kan ó lè wálẹ̀. Ẹ dákun ẹ bá wa dá sí ètò wa yìí. Àti wípé nǹkan ìrìnsẹ̀ náà ó ń jẹ wá níyà. Ẹ dákun àwọn tó bá mọ̀ mí dáadáa wọ́n á ti mọ̀ pé ọ̀pọ̀ ọgbà ni mo máa ń fi ọ̀kadà ọlọ́kadà rìn káàkiri. Ọ̀pọ̀ ọgbà sí leléyìí owó mọ́tò náà ó gàrà díẹ̀. Ẹ dákun ẹ bá wa dá sétò yìí. ẹ̀yin tèmi nílé lóko lérí ìkànnì Abbey Olóòtú ni mo gbé wá fún yín o. ẹ jọ̀ọ́ ẹ mọ bá wa wo ìkànnì Abbey Olóòtú, ẹ mọ bá wa subscribe síbẹ̀. fídíò rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò torí kò sí àṣàdànù ńbẹ̀. ẹ máa rẹ́ kọ̀ọ̀kan ńbẹ̀, ẹ máa rí ìkan mú bẹ̀. kò sí ẹni tí Abbey Olóòtú bá gbé wá tó interview wàláhì Elédùmarè ń gbọ́. ẹ rí ẹ kọ̀ọ̀kan lára wọn, ẹ tó wá jẹ àǹfààní lára wọn. Abbey Olóòtú wàláhì nínú gbogbo TV ó yàtọ̀. So àwọn tó bá ti wá ń gbé wá fún yín, tẹ́ bá ti fẹ́ send owó sí wọn, tẹ́ fẹ́ sanwó fún wọn, ẹ jẹ́ kí Abbey Olóòtú kó máa mọ̀. So ti yín ẹ̀ ní lùgbàdì ayé o, àmọ́ aráyé ò ní fẹ́ gbá fún yín ló jẹ́ o, ẹ̀ sì ní kú sọ́wọ́ ayé. Ẹ subscribe, kẹ́ wò, kẹ́ dẹ̀ like, kẹ́ comment. Ẹ ṣé o. Bàbá kí ló kọ yín? ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. orúkọ tèmi ni Olúṣẹ́gun Ọláníyì. Olúṣẹ́gun Ọláníyì. bẹ́ẹ̀ni. Bàbá ọmọ ìlú wo ni? ọmọ Ìrèlè. Ọmọ ìlú Ìrèlè. ní Ìrèlè local government. Bàbá ẹ mọ̀ ìdí tí mo fi wá bí gan? Ṣé ẹ mọ̀ ìdí tí mo fi wá bí? rárá. Ìròyìn kan ló tẹ̀ mí lọ́wọ́. Wọ́n ní arábìnrin kan wà wípé wọ́n di oyún mọ́ nínú pẹ́yìn lẹ̀ túlẹ̀. bẹ́ẹ̀ni. Bó lẹ ṣe ṣe? Ọlọ́run ló ní agbára tó ga jùlọ. àmọ́ ní kúkúrú, ṣe rí iṣẹ́ tá à ń ṣe tó bá jẹ́ ẹni tí Ọlọ́run yàn, bí ìyanu bí ọ̀nà àrà ló máa gbà ṣe. iṣẹ́ yẹn iṣẹ́ àwọn bàbá mi ni. bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, bàbá mi náà ọ̀pọ̀ èèyàn mọ̀ wọ́n pè ní Olúṣẹ́gun Dáramọ́lá lóde Ìrèlè. àwo náà ni. àmọye iṣẹ́ táwa jogún látara wọn, ó sì wà lẹ́nu iṣẹ́ náà, èmi náà wà lẹ́nu iṣẹ́. ọ̀pọ̀ oògùn ìtúsílẹ̀ àbíwẹ́rẹ́ tá a jogún látọ̀dọ̀ wọn. bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ nípa ìrìn àjò ayé táwa jogún látọwọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó jẹ́ pé bí àwọn ẹgbẹ̀jì ìrágbìjí, bí àwọn ẹgbẹ̀jì ìrágbìrí, àwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ tí a ti jọ ní àjọṣepọ̀ nípa ọ̀rọ̀ ètò ewé àti egbò. Bàbá ẹ jẹ́ kó béèrè yìí ná. Ẹ mọ̀ nípa Ifá dáadáa. kì í ṣe pé mo mọ̀ nípa Ifá dáadáa, Ọlọ́run yọ̀ọ̀da òye Ifá fún mi ni. torí iṣẹ́ àwọn bàbá wa ni. Tàbá ní ká wò ó nìsín, ẹ ti kó fá fún èèyàn yóò ti tó bí èèyàn mélòó?
torí pé mo rí ifá tó pọ̀ lọ́dọ̀ yín o. pẹ̀lú lẹ́nu ọdún bíi mẹ́wàá sẹ́yìn tí mo ti ń ṣiṣẹ́ yìí màá ti kófá fúnyàn tó wọ bíi 110. ẹ ti kófá fún èèyàn tó yẹ kó wọ bíi 110. 110. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ ti kófá fún èèyàn tó jẹ́ pé ó wọ bíi 110 torí pé àwọn àríyànjiyàn kan lọ lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní dandan tó bá ti gbà fá bẹ́ẹ̀ ni ó sì ṣe dandan kẹ́ni náà kò lówó lọ́wọ́ sí lóòótọ́ ni. táwọn èèyàn bá sọ wọ́n rí sọ wọ́n lè tún rí sọ. bíi ti báwo. kì í ṣe gbogbo èèyàn tó gbafá ni fá ṣìnà owó fún. èèyàn míì kò rọ́mọ bí àbí ó bímọ ọmọ ń ṣe bákan mọ́ lọ́wọ́ tó bá fi ẹsẹ̀ lé tọ́ wọn ni kó lọ gbafá torí ogun ọmọ. èèyàn míì wọ́n ṣe da ẹ̀mí ẹ̀ kúrú lórí iyẹ̀pẹ̀ fún ẹ̀mí gígùn èèyàn lè gbafá. èèyàn míì ìṣòro ìyàwó pàápàá ló dojúkọ tó bá fẹ́ ilé ìyá lọ àbí tó bẹ ilé kò bọ́ sí tó sáré ilé ìyá lọ tó bá lọ gbafá ìṣòro ìyàwó yẹn ló máa kọ́kọ́ yanjú. èèyàn míì torí ègún èpè látọ̀dọ̀ obìnrin látọ̀dọ̀ ọkùnrin tàbí láti ilé tán ti bí tó ti wà nílẹ̀ tó ń pè ní village curse. so irú àwọn nǹkan kan bẹ́ẹ̀ téèyàn bá lọ gbafá àwọn ogun tó ń dojúkọ ẹnìyẹn ní àkókò tó lọ gbafá yẹn ló máa kọ́ yanjú. kì í ṣe gbogbo èèyàn tó lọ gbafá ní fàgbé sówó. gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ babaláwo ará èèyàn tí mo kó fá fún tó ní oògùn owó ni mo ṣe fóun. ó ní pé oògùn owó ni mo ṣe fóun mo ní àwọn yẹn ń wọrí. ẹ kó fá fún èèyàn. kò tiẹ̀ tí ìgbáfà yẹn tán nígbà tó ti pariwo mi wọrí ó ti kó kọ́sítọ́mọ̀ tó lé ní 50 ó lé ní 50 tó ti yọ̀ǹda fún mi láti wọrí. ó ti wá kó wá fún yín. kódà a sì sọ̀rọ̀ lénìí bí mo ṣe ń sọ̀rọ̀. ó ní oògùn owó pé mo ṣẹ́ṣẹ́ owó fóun pé kì í ṣe fá nìkan. nǹkan tí fàyẹn bá lára ẹ̀ onífàyẹn ṣe àṣeyọrí rẹ̀. ó ṣeé ṣe ká kọ́fá fún èèyàn kó má tètè pèsè owó fún àmọ́ ó ní ogun tó yanjú nínú ayé rẹ̀ ní àkókò yẹn. èèyàn mìíràn ti rò pé ẹ̀mí ẹ̀ ò ní gùn tó bá lọ gbafá á ṣiṣẹ́ ẹ̀mí gígùn fún a wá padà pèsè owó. ifá máa ń ṣiṣẹ́ lọ́nà àrà lẹ́yìn ìgbà tó bá yanjú ogun tó bá lẹ̀ ló tún lè fi ogun yẹn ká tó bá ti yanjú ẹ̀ tán á sì tún wá ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ owó. àwọn ọ̀pọ̀ èèyàn wà tó yẹ pé ogun owó ló ń bá lára wọn sáré yanjú wọ́n máa gbafá wọ́n máa sáré lówó. kì í ṣe gbogbo èèyàn ló ń gbafá lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń dolówó. títọ̀rọ̀. ifá kì í ṣe oògùn owó ifá jẹ́ bíi atinilẹ́yìn tí ò kì í jẹ́ kí ọ̀tá mú ni. Ọ̀rúnmìlà jẹ́ ìkan nínú àwọn màláìkà tí Ọlọ́run rán wá sáyé tí ń tú ti ọmọ ẹ̀dá ṣe tí ń ti ẹ̀dá lẹ́yìn tí ò kì í jẹ́ káyé ó rí mú tí ò kì í jẹ́ kí ogun borí àwọn ẹni tó bá ní. so kì í wá ṣe gbogbo èèyàn ní fáwọn ṣiṣẹ́ owó fún ní wéréwà ṣoṣà. ó máa ń báyàn yanjú ogun tó bá dojúkọ lákòókò. èèyàn míì sáré owó ọ̀pọ̀ ogun ló ń dojúkọ tí ò jẹ́ kí owó tó ń sáré yẹn tẹ̀ lọ́wọ́. tó bá gbafá kì í ṣiṣẹ́ owó yẹn ní fá kọ́kọ́ ṣe ogun tó ń jà á yẹn tí ò jẹ́ kí owó tẹ̀ lọ́wọ́ ló máa kọ́ sáré yanjú ẹ̀. bí èèyàn tí obìnrin ti gégùn fún ìyẹn ló pọ̀ ń ta níwòyí. èèyàn tí obìnrin ti gégùn fún tó ti fègún ba ayé rẹ̀ jẹ́. tó bá ń sáré tó bá ń ṣiṣẹ́ tó tiẹ̀ jẹ́ kọ́mpìnì ńlá ló ti ń ṣiṣẹ́ iṣẹ́ yẹn ò ní jọ tìtorí ègún obìnrin yẹn. a ó sáré oògùn á bẹ̀rẹ̀ sí lo oògùn ò ní ṣiṣẹ́ tìtorí ègún yẹn ò ní jẹ́ kó oògùn ṣiṣẹ́. á sọ babaláwo ni o àfáà ni o wòlíì tó bá sọ oògùn fún á sọ bí ẹni tí ò mọ̀ ṣe. ègún yẹn lẹ́yìn ìgbà tó bá gbafá tó bá jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n babaláwo àwọn ọ̀jọ̀gbọ́n oníṣẹ̀ṣe ló wà jẹ́ ègún yẹn ló máa kọ́kọ́ mú kúrò ń bẹ. àtìlẹ́yìn tó gbafá lọ́wọ́ mi yẹ 2021 ní February ọmọ kan wá láti Èkó ó wá gbafá lọ́wọ́ mi
mo wá pe àwọn kan because àwọn àwa ò kí ń dá kófá fún yàn téèyàn bá sọ fún pé kí kófá fún màá tún lọ béèrè sí ni. ẹ̀yin náà tún béèrè sí. ṣé èèyàn tí bá kófá fún ṣé ìpín ẹ̀ rọ̀ mọ́ ifá tó fẹ́ gbà ṣé àṣeyọrí wà fún kì í ṣe gbogbo èèyàn tó gbafá ló rọ̀ mọ́ ifá gbígbà o. Babaláwo mi lè rí pé èèyàn yìí lówó lọ́wọ́ babaláwo tẹ̀bi ń pa kó ti ifá mọ̀ pé kó gbafá lójijì a kì í ṣe bẹ́ẹ̀ ṣẹ́fà fún yàn. Téèyàn bá rí àrídájú pé ifá rọ̀ mọ́ eléyìí pé kó gbafá kò sí bó ṣe lè gbafá kí ifá má gbé. Ó lè má gbé sówó lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ ogun tó dojú kọ yẹn ló máa kọ́ yanjú tí owó yẹn á fi tẹ̀ lọ́wọ́. Ìdí tí mo fi sọ lákọ̀ọ́kọ́ nìyẹn pé ifá kíkó fún yàn pé àwa mọ̀ ń pa ẹ̀ dáadáa àmọ́ kì í ṣe gbogbo èèyàn tá a kó fá fún lógege àbí ní lẹ́sẹ̀kẹsẹ̀ ló ṣiṣẹ́ owó fún. Bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ mọ̀ nípa Ifá dáadáa ǹjẹ́ ẹ lè bá mi kí fá ìrẹtẹ̀ ìrẹtẹ̀ méjì. Ìrẹtẹ̀ méjì Ifá pín sọ́nà oríṣiríṣi. Ìrẹtẹ̀ méjì àmọye abala tó dá sí orí igun mẹ́rìndínlógún ló dá sí. Ẹ bá ń kàn bẹ̀ bàbá. Ìrẹtẹ̀ méjì òun ló dá fún akọ ẹran tó pè ní òrúkọ, tó dá fún àkùkọ adìyẹ, tó dá fún ìgbín, tó lọ ṣèké mọ́ òrìṣà. Tẹ bá ń gbọ́ pọ́n ní atukuru yẹ èké apeléke ẹ̀dá pẹlẹ́dà òrúkọ tó ṣèké mọ́ òrìṣà fún ara rẹ̀ gbé, àkùkọ adìyẹ tó ṣèké mọ́ òrìṣà ó fi kélé fún ọba lóra ní gbagba ìta, bẹ́ẹ̀ sì ni ẹnu tí ìgbín fi bórìṣà ó fi jẹlẹ̀kú níwájú rẹ̀. Ìrẹtẹ̀ méjì lónìí. Ìtàn yẹn sì wà. Ìrẹtẹ̀ méjì kan ó dá fún gbogbo igba ó lé ní ọ̀kan gbogbo irúmọlẹ̀ tó fẹ́ gun igi ẹ̀gẹ́. Kí ló pè ní igi ẹ̀gẹ́? Igi àgùnlà. Òkè ọlà òkè ọrọ̀ ní igi ẹ̀gẹ́ lábalábẹ̀ yẹn. Gbogbo wọn ló múra láti di igi ẹ̀gẹ́ kò pọ́sibù fún wọn. Wọ́n bá ti gùn báyìí wọ́n máa jábọ́. Ní ìdí igi ẹ̀gẹ́ yìí àkùkọ adìẹ kan wà ńbẹ̀ tó pè ní àkùkọ adìẹ gàgà tí ń jẹ àgbàdo àjẹtán. Bẹ́ẹ̀ sì ni ejò kan wà ńbẹ̀ tó pè ní ejò tó ń gbé epo nìwérénì. Bẹ́ẹ̀ sì ni ní ìdí ifá yìí ní ìrẹtẹ̀ méjì lábalábẹ̀ yẹn ajá kan wà ńbẹ̀ tó ń ṣe eegun àṣìṣe tán. Ọ̀rúnmìlà nìkan nínú gbàmọ̀lẹ̀ yẹn ọmọ kékeré ló jẹ́, ọ̀wọ̀ àgbà wà lára ẹ̀. Òun nìkan ló ní ẹ̀tọ́ tó dá ọgbọ́n yẹn wá torí pé ó ní nǹkan tó fi ń béèrè ọ̀nà, ó ní atọ́nà lọ́wọ́. Tó bá ti gbá àsùpòrí làwa máa ń pè, tó bá ti ọ̀pẹ̀lẹ̀ lọ̀pẹ̀ èèyàn máa ń pè, tó bá ti gbà mọ́lẹ̀ kí lòun lè ṣe gan igi ẹ̀gẹ́ igi ọlá igi ọrọ̀ tó wàá fi rí gbìn. Ó wá lọ ṣètùtù, ó ní àwọn ètùtù tó ń yọ fún gbẹ̀ lábalábẹ̀ yẹn. Ibẹ̀ lọ́rùn láti sọ pé kó wá egun àṣìṣe tán kó fún ajá tó wà ńbẹ̀, kó wá epo nìwéré kó fún ejò tó wà ńbẹ̀, kó wá àgbàdo púpọ̀ kó dà sílẹ̀ fún àpò adìẹ tó wà ńbẹ̀. Tó bá lè fún àwọn yẹn á bí sì ti gbogbo kíní à ń fara jíjẹ òun kan tó mọ̀ àti gun igi ẹ̀gẹ́ lọ. Lóòótọ́ Ọ̀rúnmìlà ń gbọ́ òrù, ó sì débẹ̀ ó ṣe bó ṣe tán, ó dẹ̀ gun igi ẹ̀gẹ́ yìí. Ìgbà tákùkọ adìẹ máa rí bá ó gun igi ẹ̀gẹ́ hóhọ̀ ohun tí àkùkọ adìẹ ké dọjọ́ òní ni. Kó tún rántí pé èèyàn gun igi ẹ̀gẹ́, Ọ̀rúnmìlà ti gun igi ẹ̀gẹ́ lọ. Àwọn wo ni ò jẹ́ kó gun igi ẹ̀gẹ́? Ejò tó ní epo oníwèrè àmì tán, bẹ́ẹ̀ sì ni ajá tó sí eegun àṣítán àti àkùkọ adìẹ tó ń jẹ àgbàdo àjẹtán. Àwọn mẹ́ta ló wà ńbẹ̀. Ìrẹtẹ̀ méjì lábalábẹ̀ èèyàn tó bá dá fún àmà sọ pé àwọn mẹ́ta ló ń dogun jà níbi tó ti wá tí wọ́n fẹ́ kórógùn tí wọ́n fi jẹ́ kórógùn lò. Wọ́n máa ní kó lọ ṣẹ́fá pé ifá ló máa gbé gòkè. Lábalábì kan ìrẹtẹ̀ méjì ó dá fún gbogbo àwọn olú odò, gbogbo àwọn omi pátápátá. Láàárọ̀ kùtù ìrẹ̀ ní babaláwo wọn ní abalábẹ̀ láàárọ̀ kùtù. Nígbà tó dá fún wọn
wọ́n wá sọ pé kó ń gbọ́ kó rú. Ọ̀rúnmìlà ló dáfá fún wọn pé léè tó bá fẹ́ dín lábẹ́ kó lọ gbọ́ kó rú kó ṣètò kó sì gbẹ́bọ. Àwọn mi kéékèèké wá wò pé àwọn sàn odò tó sàn ni wọ́n fi àkíyèsí sí, wọ́n ò fọkàn sí, wọ́n kàn wò pé kí ni babaláwo kí l'Ọ̀rúnmìlà tún sọ, kí l'Ọ̀rúnmìlà tún sọ, Ọ̀rúnmìlà tún fẹ́ jẹun náà nù. Lẹ́yìn ètò Ọ̀sà àti Òkun wọ́n gbẹ́bọ sì rẹ́bọ lọ́jọ́ òní báwo ló ṣe rí, àwọn ló tóbi jù. Ní ìrẹtẹ̀ méjì èèyàn tó bá dá fún a máa sọ pé ògo wà lára ẹ̀ kó máa tóbi lọ́la, pé ọjọ́ ọ̀la ẹ̀ ó wà ó sì dá pé kó lọ sáré kó lọ gbàfá pé a sì dín ńlá. Ìrẹtẹ̀ méjì lónìí. Bàbá Ó sì pọ̀. mo mọ̀ èmi náà bẹ́ẹ̀ ṣe ń kí gan inú mi ń dùn orí mi sì ń yá bàbá. Ǹjẹ́ ẹ lè bá ń kí Èjìmọ̀gbè? Èjìmọ̀gbè lọ títí ni kò lóǹkà gẹ́gẹ́ mo ṣe sọ fún yín, odù Ifá kọ̀ọ̀kan pín sí ọ̀nà 16. Ẹ bá ń kí díẹ̀, ẹ bá ń kí bí ṣe méjì. Èjìmọ̀gbè mi ò gbẹ́ nìkan, ó lékun kẹ́kọ̀ọ́ òkírùn kó borí asín, èràkérà òkírùn kó borí àkànmùdù, ẹyẹkẹyẹ òkín wà kó borí láì gbọ̀ngàn, aṣọkáṣọ òkín borí àdòdó, igi kígbe ò gbọdọ̀ borí igi fá. Ayé ò ní borí tèmi ọlá ní. Ayé ò ní borí tèmi náà o. Èèyàn tó bá dá fún ó ní kó máa gbàdúrà pé ogun lé ò ní borí rẹ̀. Èèyàn tó bá dá fún tó bá jẹ́ èèyàn tó ń sáré ó ní kó gbàdúrà dáadáa pé ogun pọ̀ fún àmọ́ pé kò sí bọ́n ṣe lè gbógun tó kó máa lékè wọn. Èjìmọ̀gbè náà ló sọ pé gbọgbọgbọ báyìí lọ́wọ́ yọ yorí. Abala kan ló wà ní Èjìmọ̀gbè. Èjìmọ̀gbè náà ló sọ pé igba ọkọ́ igba àdá. Wọ́n bọ́kẹ́ dìtẹ̀ òkè ò jẹ́ òkè ò mú òkè sì rẹ́yìn gbogbo wọn. Èjìmọ̀gbè náà lónìí ní abala bẹ̀yàn tó bá dáfà ní kó lọ mú àẹ̀wẹ̀. Kí ló ń pè bẹ́ẹ̀? Kó wà ní àkókò kan sí àkókò kan láì jẹun kó máa gbàdúrà pẹ̀lú fìtílà àánú. Àwọn ìjìnlẹ̀ balẹ̀ ń gbọ́ bàbá látọ̀dọ̀ bàbá mi wá látọ̀dọ̀ àwọn tó ti ṣiṣẹ́ yìí ṣáájú mi ní ìran mi. Bàbá ẹni pé torí pé sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni pé láti ibi ọdún 10. Bẹ́ẹ̀ni. Ẹ ní bínú èmi ò béèrè ìbéèrè yìí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí. Bẹ́ẹ̀ni. Ẹ ti tó bí ọmọ ọdún mélòó? Mo ti ń lọ bí 40 ọdún. Lọ sí 40 years. Bẹ́ẹ̀ni. Ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ láti bí 10 years sí ìsìn. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn ọdún yòókù sẹ́yìn kí lẹ wá fi ṣe bàbá? Mo rìnrìn àjò púpọ̀ nípa ètò ẹ̀kọ́. Ẹ̀kọ́ ṣé ní ẹ̀kọ́ fani àbẹ́ ẹ̀kọ́ skul? Ẹ̀kọ́ Ifá tèmi ó bí mi sínú ẹ̀ ni. Láti ìgbà tó ti bí mi sáyé bàbá mi babaláwo olúwo ni bàbá mi láti ìgbà tó ti bí mi kó tó fẹ́ ìyá mi kó tó bí mi ni bàbá mi ti ń dá ọ̀pẹ̀lẹ̀ inú ẹ̀ ló ń bí mi sí. So inú ẹ̀kọ́ Ifá ló bí mi sí kì í ṣe pé mo tún lọ kọ́. Nígbà tí ìrìn gbé mi jáde nígbà tí mo rìn ìrìn àjò ẹ̀kọ́ ilé ìwé mo rìn ìrìn àjò mo lọ sí mo jáde ìwé kẹfà mo jáde ìwé kẹwàá mo sì lọ sí ìwé gíga ilé ẹ̀kọ́ gíga TAIC Solar University of Education Ìjagun Ìjẹ̀bú-Òde. Bàbá kí lẹ wá rò tẹ́ ẹ fi gbogbo àdúrà àwọn sàtífíkẹ́ẹ̀tì yín kalẹ̀ tẹ́ wá jókòó sí di ìṣẹ̀ṣẹ̀? Nǹkan tó èèyàn mi lè sọ wípé bí ọ̀rọ̀ ètò ajé Nàìjíríà ṣe rí pé kò ṣiṣẹ́ ló jẹ́ kí àwa di babaláwo. Babaláwo àwa ti jẹun ká tó di babaláwo. Ẹ bá ń ṣàlàyé bàbá. Nípa nǹkan tẹ̀mí lè sọ nípa ọ̀rọ̀ ìrìn àjò awotẹrí tí mò ń ṣe àyànmọ́ ni kì í ṣe pé láti jẹun àyànmọ́ ni. Bàbá ẹ bá ń la àyànmọ́ náà àwọn yóò kà mọ́ gbọ́ páyànmọ́ ni àyànmọ́ ni. Torí kí ni? Kò yẹ lómi. Nígbà tí mo parí ní ilé ẹ̀kọ́ gíga mo lọ sí àwọn ìlú tó pọ̀ mo lọ sí Àbújá láti ṣiṣẹ́ mo lọ sí Nasarawa ní Kẹ́fí mo lọ sí Peace Corps wọ́n pe program kan ní Peace Corps àwọn paramilitary program ni. Ètò Peace Corps yẹn Kẹ́fí ni mo ti ṣe training ẹ̀ for 2 months plus.
wọ́n gbé mi wá sí Gàgàdà l'Àbújá. Gbàngbàládá l'Àbújá. L'Àbújá. Ìgbà tí mo débẹ̀ wọ́n ní iṣẹ́ tó ń fẹ́ fún mi nígbà tó rí rìsọ́ọ̀tì mi torí ilé ẹ̀kọ́ gíga tí mo lọ ètò oúnjẹ ni mo lọ kọ́ bẹ̀. Bí oúnjẹ ṣe wò jẹ́ bí èròjà inú oúnjẹ ṣe ń ṣiṣẹ́ lára èèyàn tó ń pè ní food and nutrition fún ọdún 5 gbáko. Ìrìn àjò ọdún 5 ni kì í ṣe ìrìn àjò kéékèèké tí mo dẹ̀ tó gbagbá sùn lọ́yẹ́ lórí ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé ìfún téèyàn bá sọ lójú mi pé òun ni lọ́yà àbò ní barista tó bá sọ òyìnbó èdè Gẹ̀ẹ́sì tá bá jọ kù sí òun náà mọ̀ pé lóòótọ́ mo lọ sílé ẹ̀kọ́ gíga. Kò wá ìyẹn ò wá jọ mí lójú púpọ̀ bọ̀ nǹkan tó jọ mí lójú nínú ètò ọ̀rọ̀ iṣẹ́ tí mò ń ṣe yìí ni pé lẹ́yìn ìgbà tí mo ṣiṣẹ́ l'Àbújá tí gbogbo ẹ̀ ò bọ́ sí bàbá mi ní ọ̀rẹ́ kan sí Warri wọ́n ń pè ní Fúntọ́lá ní Warri. Ìgbà tó mú mi lọ wọ́n gbà mí as storekeeper. Ìgbà tó wá gbà mí as storekeeper mo ṣiṣẹ́ bẹ̀ lóṣù 2 wọ́n sọ mí di logistic manager. Company yẹn gbà yẹn ó ní 21 vehicles wọ́n fún mi ní Hilux tuntun. Wọ́n ti lórí òbọ̀ Hilux tó dáa pẹ̀lú driver tó wà òkè. Lẹ́yìn ìgbà yẹn ibẹ̀ ni mo wà tó ti pè mí mo lọ church kan. Ẹ̀dẹ̀ mọ̀ pé Winner Church Winner Chapel kì í ṣe ibi téèyàn lọ tó sọ pé òun rí èèyàn tó ń gbẹ̀mí. Bẹ́ẹ̀. Mo lọ ní area water resources lẹ́yìn airport road mo lọ Winner Chapel à ń ṣe sílò lọ́wọ́ ni obìnrin kan ló kàn rí mi lẹ́nu ọ̀nà tí mò ń wọlé báyìí mo ti ẹ̀ mú wíṣù oníke kan fèrè oníke mo mú dání ta fẹ́ blow. Ó wá sọ fún ó ní mo kàn ṣe ó ní iṣẹ́ tí màá ṣe ó nílé ló wà. Èmi ò dẹ̀ kà á sí torí ìgbà tí mo lọ gbafá tí ogun lé tí mo kúrò l'Àbújá tí mi ríṣẹ́ ṣe mọ́ tí mo ṣe lè tó máa cut máa ṣe lè á cut mo wá gbafá ní Ìrèlè. Bàbá náà ló kó fún yín o. Bàbá mi kàn. Kí ló dé tẹ́ fi gbà lọ́wọ́ bàbá? Ní ìlànà ifá gbígbà kò tọ̀nà kí bàbá èèyàn kó máa kófá fún yàn. Kì í ṣe nǹkan tó tọ̀nà. Bàbá èèyàn tó yí bàbá ẹ̀ kófá fún mi ṣe àtakò ẹ̀ but ní ìlànà tiwa ní ìdílé tiwa kì í ṣe nǹkan tó tọ̀nà lọ́dọ̀ wa. Ẹ dẹ̀ mọ̀ pé báyìí lókè báyìí lódò báyìí nílẹ̀ wa èèwọ̀ ní nílẹ̀ àwọn ẹlòmíràn. Bẹ́ẹ̀. But lọ́dọ̀ wa o torí àwa o inú ẹ̀ náà bí wa sí bàbá mi bẹ́ẹ̀ ṣe rí inú ifá ló wà. Bàbá mi ló yẹ kó máa bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀ èèyàn tó bá lè gbọ́ Olúṣẹ́gun Dáramọ́lá lóde Ìrèlè ó ti mọ èèyàn tó jẹ́ mi nílò láti sọ̀rọ̀ púpọ̀ nípa ẹ̀. Bàbá ẹ dákun ẹ má bínú ọ̀dọ̀ bàbá einstein sàn sáà lè débẹ̀. Dáadáa kódà mo ṣẹ̀ dé láti bẹ̀ wọ́n náà ṣe èdè festival mo lọ bẹ̀ mo ṣẹ̀ dé lánàá. Bàbá ẹ ní bínú nínú ọ̀sẹ̀ tá a wà yìí àjọ dọ̀dọ̀ bàbá. Bọ̀ọ̀kan tó kàn jù lọ́rọ̀ bàbá mi gbogbo eléyìí tá à ń ṣe bàbá mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹ̀. Tí bàbá mọ̀ fẹ́ràn rẹ̀ tá a bá débẹ̀ ó gbà wá láàyè wọ́n gbà wá láàyè ẹ má bá mi sọ̀rọ̀ tẹ̀ ń sọ̀rọ̀ bàbá. So nípa ọ̀rọ̀ bí mo ṣe di babaláwo ó rú ọ̀pọ̀ èèyàn lójú ó rú bàbá mi pàápàá lójú bàbá mi gan ò fẹ́ kí n di babaláwo torí ọmọ kékeré tó ti jí ń bẹ̀ sí rówó ni kò ó bàbá mi ní lọ́kàn pé babaláwo ìwòyí ọ̀kánjúwà ni wọ́n. Ìdí nìyẹn tí ọ̀pọ̀ wọn tí wọn kì í fẹ́ kú tó máa ń jẹ́ wùwù tó máa kú kò fẹ́ kí n di bàbá ó believe ìró àwọn bàbá mi ni pé ojú mi ti là sówó púpọ̀ pé kì í ṣe iṣẹ́ babaláwo mọ́tẹ́ jẹ́ èèyàn tó kàwé tọ́lọ́run yọ̀ọ̀dá ẹ̀kọ́ fún. Àmọ́ ìgbà tí mo lọ gbá fábí ọ̀rọ̀ tí mo ń sọ kẹ́yìn ó ifá tí mo lò ń gbódùn tí mo fọwọ́ ara mi lò ó lòún wọ ọ̀pẹ̀lẹ̀ lọ́wọ́ mi. Àwọn bàbá kan wà ń gbà yẹn yàtọ̀ sí babaláwo mi akọ́nilọ́gbọ̀n mi wọ́n pè ní Òkúnsàn mi ó sì wà ń Rèlè babaláwo náà ni. Bàbá kan náà àwọn lọ́nà mi ó ń pè yàn kan láwọn lọ́nà tá bá kó bá fún yàn
bàbá àdúwọ̀ ó ti kó wà rèlè ọlọ́run á fọ̀run kẹ́. àṣẹ bàbá. bàbá mi náà wà ń bẹ̀ tó sì wà láyé. lóòótọ́ mo ní ọ̀pẹ̀lẹ̀ yẹn bàbá mi ló ní ọ̀pẹ̀lẹ̀ ní mo fẹ́ fọ ọ̀pẹ̀lẹ̀ ṣe ẹ̀yìn ìgbà mo lọ ṣiṣẹ́ wọrí tíṣẹ́ yẹn kàn láì ní ríṣe. kán tún kéèyàn tún ṣiṣẹ́ kọ́mpìnì kan fún ní hilos kán fún ní dráìvà kán mọ̀ sanwó tó dáa fún ẹ máa mọ̀ pé èèyàn pàápàá ògbóǹtarìgì nínú iṣẹ́ yẹn. àmọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe kọ́ iṣẹ́ tí obìnrin yẹn jẹ́ fún mi pẹ̀lú nǹkan tí mo bá bọ̀ láti gbọ́dọ̀ yẹn ó jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ Ifá wà. nígbà tá à ń sọ nǹkan yẹn ò jọ mí lójú àmọ́ nísìn mo ṣẹ̀ wá rántí pé lóòótọ́ ọ̀rọ̀ tí mo ti gbọ́ sẹ́yìn lọ́sẹ̀ òótọ́ rẹ̀ láti ìgbà tí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ ní ìníṣù pẹ̀lú tí bá ti sọ pé nǹkan báyìí tó bá gbé wá sọ́dọ̀ tí bá sọ pé nǹkan báyìí ni kò lọ sí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe lọ́wọ́ sí bẹ́ẹ̀ ló máa rí. ìgbà mo wá gbà pé kódà ìyàwó tí mo fẹ́ ń gbà yẹn gbà tí mo sọ pé mo fẹ́ di babaláwo tí mo kúrò ń wọrí tíṣẹ́ yẹn collapse tí mo kúrò ń wọrí kò fẹ́ gbà kí n ṣe babaláwo. ìgbà tí mo ṣe wá di babaláwo tí mo ṣe mọ̀ pé lóòótọ́ àyànmọ́ ò ṣe parẹ́ àkọsílẹ̀ Ọlọ́run. téèyàn míì bá rí òun lè sọ pé ṣé babaláwo ọ̀pọ̀ èèyàn ló ń rí mi níta ó ní ṣé babaláwo máa ń dẹ̀tí ni eléyìí ò kì í dẹ̀tí bàbá mi náà ń so ní dẹ̀tí téèyàn bá délé bàbá mi ilé chairman local government ló máa rò pé dé. wàá rí ọkọ̀ tó dáhùn díẹ̀ kò lóko kò lódò tó ń lọ iṣẹ́ àwo yìí nìkan kò nílé ìtajà. àwọn tí a mọ̀ sí babaláwo nìyẹn babaláwo tó ti ṣiṣẹ́ for good 46 to 47 years lẹ́nu iṣẹ́ tí ò ní sọ̀rọ̀ ọlọ́pàá ò mú rí kòlùyàn jìbìtì rí irú ẹ̀ làwa ń tọ̀. iṣẹ́ táwa ń ṣe yìí iṣẹ́ àyànmọ́ ni kì í ṣe iṣẹ́ tí a gbúdọ̀ ṣe yánmayànmá. òun ló jẹ́ kí n wà careful pẹ̀lú iṣẹ́ yẹn torí pé bàbá mi wà system ẹ̀gbọ́n mi wà system àbúrò mi kan náà wà lọ́dọ̀ bàbá mi bá ṣe ń sọ̀rọ̀ yóò náà kò ní pẹ́ wà nù system èèyàn gbúdọ̀ borúkọ family jẹ́. bàbá gẹ́gẹ́ bí láti bí 10 years tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ǹjẹ́ ẹ ti dáwọ́ léṣẹ́ rí tó jẹ́ pé bí àyẹ̀ kan wá bá yín pé kẹ́ mọ̀ sí ìrùṣẹ́ bẹ́ẹ̀. ṣe rí iṣẹ́ awo tá à ń ṣe ká ní iṣẹ́ ìtúsílẹ̀ àmọye iṣẹ́ ta ti ṣe mo rántí ilé kan tí mo gbé rí mo forúkọ bòyẹ láṣìírí mo ṣáà rí i pé ó ṣáà ní ìṣòro ẹsẹ̀ olóòdò tí mo wà nítòsí ẹ̀ tí mo kọ́lé sínú ẹ̀ yìí lọ sínú odò láwà yìí. èmi náà rí náà bàbá. olóòdò yẹn omi yẹn ló sàn gba etí ilé èèyàn yẹn gbogbo gbà yẹn mo ṣẹ̀ délẹ̀ yìí ni ẹ̀gbọ́n mi kan wà tó jẹ́ ìyá kan ló bí òun àti bàbá mi iṣẹ́ awo náà ṣe ó ń gbé lọ́lá àdúrà nígbà yẹn lọ́rẹ̀ ń bí ibẹ̀ mo lọ dé sí ìgbà tí mo wá láti Ìwọ̀rí tí iṣẹ́ ò lọ ibẹ̀ náà mo ti tún kọ́gbọ́n mọ́gbọ́n ẹ̀mọ̀ èèyàn tó ti fi lélẹ̀ tipẹ́ àmọye nǹkan tó ti máa gbàgbé mo lo oṣù bíi 3 pẹ̀lú wọn ìgbà tó yá àti máa jẹun wọn á ṣe private school teaching job mo ń kọ́ physics and chemistry nígbà yẹn màá wá gbowó oṣù tí ìrọ̀lẹ́ bá ti dé nírúwò yìí màá ti wà ìṣiṣẹ́ babaláwo. àwọn èèyàn ló wá rí mi bẹ̀ tó ń sọ pé àdúgbò kan wà wọ́n ti lọ gba ọ́fíìsì fún mi láwọn tó tẹ̀lé àwọn ló gba ọ́fíìsì yẹn láti ẹ̀gbẹ́ ilé tí mo wà yìí tí mo pè ní ọ́fíìsì mi tẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ ni mo ti wá ra bíi tí mo ti kọ́ bí. àwọn tí wọ́n gba ọ́fíìsì yẹn fún yín kí ni nǹkan tán rí tá fi gba ọ́fíìsì fún yín. àmì àrídájú Olúwa nínú iṣẹ́ tá à ń ṣe iná rí. lọ́jọ́ yẹn mo kàn fẹ́ sọ̀rọ̀ kan lọ́jọ́ tí èèyàn yẹn máa pàdé mi mò ń gbórúkọ ẹ̀ rí but mi mọ̀ mo ń lọ school ní ibi tí mo ti ń teach physics and chemistry láàárọ̀ kùtù mo á fi pẹ́ẹ̀ sáyà mo wọ native lọ́jọ́ Friday èèyàn kan sọdún fáà rẹ̀ bó ṣe ń sọdún fáà rẹ̀ mo kàn yà síbẹ̀ because àwọn tèmi náà ló wà ń bẹ̀ mo ṣe yà síbẹ̀ wọ́n ti rọ́fà mo pè mí kéré lọ́jọ́ orí àwọn àgbààgbà ti rọ́fà wọ́n ti rọ́fà fún màá yẹn ó wá jẹ́ pé èèyàn àbúrò bàbá mi tí mo sọ pé òmọdé sọ́dọ̀ yẹn òun ló wà lórí ìtẹ́ Ifá yìí
òun náà pè gẹ́gẹ́ bí akọ́nilọ́gbọ́n fún Ifá yìí. Ó wá ní kó fún mi ní ìwé pé mo kàn fi pẹ́ ìpàyà pé babaláwo ni mí. Mo wá rọ́fá fún màá yẹn, mo ṣe tú Ifá yẹn fún màá yẹn, mo tú Ifá. Màá yẹn wá béèrè pé níbo ni ọ́fíìsì mi wà lójú ẹsẹ̀. Wọ́n á sọ pé ọ́fíìsì bọ̀dá mi yẹn ni mò ń lò, pé a jọ ń lo ọ́fíìsì kan. Láti bẹ̀ lèèyàn yìí ti mọ̀ mí, láti bẹ̀ ló ti sọ pé kò yẹ kí n máa béèyàn gbé ọ́fíìsì pẹ̀lú iṣẹ́ tó wà lọ́wọ́ mi. pé kò yẹ kẹ́yìn gangan Kí máa báyàn gbé nínú ọ́fíìsì pé ẹ̀dì tó gbangba sùn lọ́yẹ́. Kì í ṣe èèyàn tó wà lẹ́kọ̀ọ́ tó wà lákùúrẹ́ o. Èèyàn tá à ń sọ yìí, tẹ bá street mi yìí ló wà. Ilé tó ní fẹ́ǹsì yẹn, èèyàn kan wà ń bẹ̀ tó ní pàfọ́ndà tó ní jeep kan ń bẹ̀ yẹn. Jeep blue colour. Òun ni o. Bàbá ẹ tẹ̀dó náà ńgbà tí mo wá bíbá ìlànà mo rí tẹ̀mọ̀ ní mọ́sù Camry àbí rí Corolla tiẹ̀ ní mi ìwú dáadáa. Mo tún wá débì báyìí lónìí mo tún wo mọ́tò mi ẹ̀. Bàbá kò lọ́rọ̀ mọ́tò sì jẹ́ dákun ẹ̀ bá ń ṣàlàyé. Ẹnu iṣẹ́ yìí náà ni. Bíi ti báwo. Kò yí sì kí babaláwo ní mọ́tò. Babaláwo, bàbá mi ní mọ́tò mẹ́ta. Bàbá mi ní Pathfinder Jeep. Bàbá mi ní Sport Senior Corolla. Bàbá mi ní S500 Formatic Benz. Mẹ́rin náà ló ní tẹ́lẹ̀. Ó ní Baby Benz Red. Ó ti lo Pencil Camry rí. Nísìnyí, ó ní mọ́tò ti pọ̀ jù torí ọ̀rọ̀ ẹnu àwọn èèyàn. Ó ta Formatic S500 Benz 16 plug blue colour. Ó ta kún arákùnrin kan tó wá láti Canada. Orúkọ ẹ̀ wà nù mí ní sọ. Ó ta yẹn fún. Bàbá mi ta Baby Benz, ó ta Pencil Camry. Ó kù mọ́tò méjì lọ́wọ́ ẹ̀. Senior Corolla Sport. Senior Sport Corolla ó wà lọ́wọ́ ẹ̀, Arches colour. Senior Pathfinder Jeep ó wà lọ́wọ́ ẹ̀. Tó ti neat ó wà lọ́wọ́ ẹ̀. Irú ẹ̀ tí ẹ gbọ́ bàbá tí èèyàn bá ń ṣe dáadáa, irú èèyàn yẹn á ṣoríire. Ṣe rí àwọn ìgbésẹ̀ tí bàbá mi ti gbé, èrè ẹ̀ làwa ń kó. Àmọye èèyàn tí nígbà yẹn tí àwọn àti bàbá mi tó ń jọ ń ṣiṣẹ́ kan pọ̀ tó jẹ́ pé iṣẹ́ awo náà ṣe tí ò sí mọ́ nígbà tó ń lọ táwọn ọmọ wọn náà gbígbèsè awo tí ayé wọn sì parun. Èmi fi gbogbo nǹkan tí mo nílé mi mo fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè àtọwọ́ bàbá mi. Mi tí ì ní nǹkan kan. Ìlànà tí bàbá mi ń là sílẹ̀ ó jẹ́ pé babaláwo lóòótọ́ ni láì jẹ́ pé babaláwo mélòó lórí tọ́mọ ẹ máa ń ṣoríire lójú ẹ̀. Kò wọ́pọ̀ o. Àmọ́ tó bá ti wáyé babaláwo tọ́mọ ṣoríire lójú ẹ̀ á jẹ́ pé babaláwo lóòótọ́ ni. Bàbá ẹ ti dáhùn béèrè bó lọ́rọ̀ mọ́tò sí. Ọ̀rọ̀ mọ́tò yẹn mi ì fẹ́ ká làágùn jìnnà lórí ọ̀rọ̀ mọ́tò. Èèyàn tó bá ti ń ṣiṣẹ́ dandan ni kó lo nǹkan tó dáa. Bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ bàbá. Irú mọ́tò funfun tó ń pè ní Mọ́sù Camry yẹn lóòótọ́ mo ní Pencil Camry tó wà ń ta báyìí, mo ní Mọ́sù Camry. Ṣe rí Mọ́sù Camry yẹn bọ́rọ̀ ẹ ṣe jẹ́ ọ̀rọ̀ àwọn èèyàn kan ni mo ṣiṣẹ́ fún. Kì í ṣe tẹ bá rí mọ́tò ìgbà tẹ́rí ẹ rí pé kò ní nọ́mbà. Mo wò dáadáa. Mo rò pé màá ti change ẹ̀ títí dìwò yìí torí mo ṣiṣẹ́ sí California. Iṣẹ́ yẹn pìkì o but later èèyàn yẹn parọ́ fún mi, inú wa bí mi. Ẹni ẹ parọ́ fún yín. Ó parọ́ fún mi. Owó tó kọ́kọ́ ń gbà lórí iṣẹ́ yẹn ló gbowó. Inú wa bí mi. Bínú ṣe bí mi gbogbo nǹkan tí mo sì ló dẹ̀ bínú. Nǹkan yẹn dẹ̀ scatter lọ́hùn fún. If not, kì í ṣe irú mọ́tò tó wù mí nìyẹn. Mọ́tò tó wù mí wà lọ́kàn mi. Ó ní ò jẹ́ kí mọ́tò yẹn ti lé ní ọdún kan ní ìgbà nọ́mbà sí. Tó mo ń sọ fún Ọlọ́run àti gbogbo nǹkan tí mo sì pé eléyìí ò kì í ṣe mọ́tò mi o. Mọ́tò tí mò ń wá ó wà mo dẹ̀ fi ń ṣàdúrà. Irú mọ́tò wo bàbá? Bí ò tiẹ̀ pọ̀ jù bó jẹ́ Venza 6 plug àbí Formatic Benz, àdúrà tí mò ń gbà lójoojúmọ́ ni. Bàbá ẹ jẹ́ n béèrè ìbéèrè yìí ná. Kí ni wọ́n ń pè ní oṣó, kí ni wọ́n ń pè lájẹ́? Oṣó wà, àjẹ́ wà. Ẹ wò ó, ṣe rí ọ̀rọ̀ oṣó, ọ̀rọ̀ àjẹ́, ọ̀rọ̀ àwọn ìyá mi àgbààgbà ni. Bẹ́ẹ̀ ni.
àwọn irun kan tó kún tí ò ní ná, àwọn ọjà tó kún tí ò ní lérò, àwọn koríko tó pọ̀ tí ò ní rúgbìn. Àwọn àgbààgbà ẹlẹ́yẹ ọlọ́jà nádòrò ọlọ́jà námọ́jú ni wọ́n. mo ṣe bá o. Arógbasọ má balẹ̀. Àwọn ìyá mi ọ̀pàkẹ́ àlàkẹ́, àwọn ìyá mi àgbààgbà, ògbójú ajá abojú mẹ́rin, ògbójú ajá abojú mẹ́jọ, ògbójú ajá abojú mẹ́rìndínlógún tó túmọ̀ ọmọ o. Ìbá tí wọ́n ní. Téèyàn bá ṣiṣẹ́ tí ò bá fi wọ́n síwájú ọkàn sí lásán ni. Àwọn yẹn náà ní àkóso tiwọn. Oṣó wà, àjẹ́ wà. Ó ṣeéṣe kéèyàn lóṣó kó lájẹ́ níbi tí ayé dé. Ẹ̀dọ́gbò tí yé mi o, èyàn ò ní oṣó yóò dẹ̀ tún ní àjẹ́. Bẹ́ẹ̀ni. Bàbá yẹn máa ń ṣàlàyé apá abẹ́ọ̀. Sẹ́rí oṣó ó kọ́mọ̀ láàrin ọkùnrin, ó ló lóṣó. Àjẹ́ kọ́mọ̀ láàrin obìnrin, ó ló lájẹ́. Ó wá ṣeéṣe fún èèyàn láì jẹ́ pẹ̀mí fódáìtì kó sì ní oṣó kó ní àjẹ́. Èèyàn míì akọ̀rí ń bí ni, nígbà tó bá débi tó lọ á pàwọ̀dà bí ọkùnrin, á máa fọhùn bí ọkùnrin, á jọ̀gá lórí ẹgbẹ́, á ní oṣó, á ní àjẹ́. Irú èèyàn bẹ́ẹ̀ tó bá fẹ́, téèyàn bá fẹ́ dojú ìjà kọ, á sáré tó pọ̀ ni. Yóò sáré tó pọ̀. Á sáré tó pọ̀ torí babaláwo tó bá fọ̀rọ̀ ẹ̀ lọ pàápàá, babaláwo yẹn á máa rí ọwọ́ rẹ̀ pé lóòótọ́ èèyàn tó ń dẹ̀ ń sáré nípa èyí kì í dẹ̀ ṣe èèyàn tó kéré o. Ẹ bèrè ìbéèrè kan ṣáájú, ẹni ṣé mo ti ṣiṣẹ́ fún àwọn èèyàn kí n rí àpẹẹrẹ. Àpẹẹrẹ ń wà lóríṣiríṣi, àmọ́ iye èèyàn ta ti ṣiṣẹ́ fún tá a lè sùn. Tẹ̀ ti ṣẹ́ fún yàn tẹ́ ẹ̀ lè sùn. Tá a lè sùn lóru. Bíi ti báwo bàbá? Kí ni ìdí tẹ̀ fi lóorun sùn? Ọmọ kan wà, wọ́n gbé dọ́dọ̀ mi lọ́jọ́ kan, that was 2023 March 15. Wọ́n gbé dọ́dọ̀ mi, mi lè gbàgbé ọjọ́ yẹn. Mo wo ọmọ yẹn, mo ní kán bá mi kó ọ̀pẹ̀lẹ̀. Mo wá dáfá ọmọ yẹn, mo wá rí i pé ìyá ẹ̀ ló wà díẹ̀. Ó kàn fi ná bàbá ẹ̀ lówó tìtorí pé ó ń fẹ́ ìyàwó mi. Mo wá ní kí bàbá ẹ̀ lọ ra àwọn nǹkan kan èròjà tí màá fi ṣe iṣẹ́ fún ọmọ yẹn, ó wá lọ rà wá. Mo wá ṣiṣẹ́ yẹn fún ọmọ yẹn, mo wá gbé ọmọ yẹn lágbo. Ẹ mọ̀ pé mo sùn, ìyá ẹ̀ wá bá mi lóru pé kí ni mo rí? Ta ló gúnyán fún mi tó ní tọbẹ̀ òṣòro? Àmọ́ torí pé mo jẹ́ èèyàn tí Ọlọ́run rán, ogun ẹ̀ ò borí mi. Ẹ̀dùn bàbá, ẹni pé ẹ sùn. Bẹ́ẹ̀ni. Ìyá ẹ̀ wá bá yín lóru. Bẹ́ẹ̀ni. Bó ló sì wá bá yín? Só yọ sí lójú àlá ni àbó kàn? Bí àlá bí ìran ni, èèyàn tó bá ń ṣiṣẹ́ tó bá ṣe lọ́nà òótọ́, ìgbà míì tó bá di bíbà pé òun fẹ̀yìntì á máa wo nǹkan tó lọ. Bí àlá bí ìran ni. Mo sì pe ìyàwó mi lọ́jọ́ lóru, mo jí, mo ní o jẹ́ mọ̀ pé ìyá alágbájá ó wá dán mi wò lóru, àmọ́ mo ló kàn sí bẹ́ẹ̀ ni. Mo ní àpadà rí ìṣòro lórí nǹkan tó dánwò yẹn. Wàláì mi ì ṣe ní ìjàmbá kankan. Ó wà ní oṣù kẹfà ìgbà tó wọlé àìsàn. Ó jẹ́wọ́ gbogbo nǹkan tó ṣe. Ó ń dùn tì ní kò gbà. Ó forí, ó wà nínú igbó bá a ṣe sọ̀rọ̀. Inú igbó? Kí ló ń ṣe inú igbó? Òkú ẹ̀ ti wà ń gbó tipẹ́. Torí pé àwọn àmì Ọlọ́run má ṣèkà sí wọn. Ẹ̀rù máa ń bà mí o bàbá. Ẹni òkú rẹ̀ ń bẹ nù gbó. Ó wà nínú igbó. Ṣé ẹ fọ̀rọ̀ wọn lọ́mọlẹ̀ ni àbí bíi ti báwo? Ṣé rí téèyàn bá ń ṣe babaláwo, èèyàn lè jẹ́ èèyàn Ọlọ́run kó máa ṣe babaláwo. Ọlọ́run lè pèèyàn kó gbé bíbélì lé lọ́wọ́ kó gba church ilé ìjọsìn lọ. Ọlọ́run sì lè pe èèyàn kó gbé koran lé lọ́wọ́ kó gba mọ́sálásí lọ, kó pera láàfáà. Ọlọ́run sì lè pe èèyàn kó kó ọ̀pẹ̀lẹ̀ lé lọ́wọ́ kó gba àṣà ìbílẹ̀ wa lọ. Ẹ̀yin náà ẹ wò ó, kó tó kí àwọn ilé oní odù kan tó ń sọ fún ọ pé ayé la bá fá, ayé la bá mọ̀lẹ́, ọ̀sán gangan nígbàgbọ́ wọlé tọ̀ wọ́n wá. Bẹ́ẹ̀ ni, gbogbo alámọ̀ ni. Gbogbo ayé ló mọ̀. Kí àwọn kìrìsìtánì, àwọn àfáà kan tó débí, àwọn ọmọ ayé àtọ́ ń dé, ta ló lè sọ yíyà tí ìṣẹ̀ṣe yìí wá sí? Kò sí o. Kò sí bàbá. Àjogúnbá ni gbogbo ẹ̀. So èèyàn tí Ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́
tọ́lọ́run yọ̀ǹda fún tí kì í ṣe pé ó sáré wọ̀ láti jẹun tó ń ṣe tọkàntọkàn bọ́lọ́run ṣe fẹ́ sí tí ò sì sáré owó ju ẹ̀mí rẹ̀ lọ. a máa ṣe téèyàn bá wá yájú sí ìró rẹ̀ yẹn àbí tó lóun fẹ́ fìyà jẹ torí pé ó ní àmì òróró ọlọ́run lò bọ́lọ́run ṣe yàn án sí ọlọ́run á sì gbèjà àwọn nǹkan tó tì lẹ́yìn á sì gbèjà irú èèyàn bẹ́ẹ̀ á sì para tó bá yájú sí. bàbá tabaníkàwò ní àgbàlá yín bá a ṣe wà yìí ẹni tó ṣàmélòó. kò sá pọ̀. ẹ bá ní dárúkọ wọn bàbá. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ omi ńlá méjì ló sàn jára ń bí. omi ńlá méjì. omi tó tóbi méjì mo pè kan ní omi ọ̀rẹ́ tí wọ́n pè é mo pè kan ní omi bọ́bọ́ tó ń pè é ó níbi tán ti pàdé lọ́dọ̀ mi. mo ti ń ṣe bí yìí bọ̀ báyà lé ní ọdún mẹ́ta tẹ́ mọ̀ pé inú ìrà ni kì í ṣe èèyàn gbọ́dọ̀ ṣe débi pé pẹ̀lú àwọn ìrànlọ́wọ́ àwọn èèyàn tó ń tẹ̀lé mi náà kì í ṣe pé mo mọ̀ ọ́ ṣe ìwọ̀nba tá a ṣe sí i ó ní wàhálà tó pọ̀. ọ̀rọ̀ ń yé mi bàbá. àwọn òrìṣà tó dẹ̀ ń bẹ bí yàtọ̀ sí àwọn omi olúwẹ̀rí tó ń pè lólú odò Ògún wà ń bí. Ògún iṣẹ́ kí lògún ṣe. Ògún jẹ́ asínà nínú àwọn akíkanjú òrìṣà òun náà jẹ́ alákíkanjú. Ògún kéré nínú àwọn òrìṣà but Ọlọ́run fún ní agbára àti oore ọ̀fẹ́. Tí nǹkan bá dí Ògún ló máa ń ṣí. ẹni tí nǹkan bá dí. bẹ́ẹ̀ ni pé téèyàn bá sọ pé ọ̀nà òun dí báyìí tá a bá ní ọ̀nà yẹn kó lè là wàláhì a gbọ́dọ̀ dọ́dọ̀ Ògún. Ògún gbọ́dọ̀ gba tiẹ̀. Kò sí Ògún kéré but ẹ̀wù àgbà wà lọ́rùn ẹ̀. Bẹ́ẹ̀ sì ni Ògún tá à ń sọ yóò pín sóríṣiríṣi. bí ti báwo. lọ́dọ̀ wa ń bí gbogbo ẹ̀ làwa ń bọ but oríṣiríṣi Ògún méje làwa ní tó wà lójú kan. Ògún alára wà, Ògún ajérò wà, Ògún àrùngúnlélà wà, Ògún ìdásọ wà, Ògún adẹ́kọ̀ọ́ wà, Ògún gbẹ́nàgbẹ́nà wà, Ògún alákọ̀ọ́lá wà. Ìmí ìjàjá, ìmí òjèègì ló máa ń mu, ìmí ẹran tútù ló máa jẹ, ìmí àámu epo. Bó ṣe rí nìyẹn lóríṣiríṣi ìyẹn tògún. Bẹ́ẹ̀ sì ni òrìṣà tó ń pè ní Èṣù Ọ̀dàrà. Èṣù Ọ̀dàrà. Bẹ́ẹ̀ni. Bàbá èmi máa gbọ́ pé èṣù àwọn mùsùlùmí máa ń lọ jùkò fún ní Mẹ́kà ni bó lẹ́yìn ṣe wá gbé sọ́dọ̀ tí yín tẹ̀ ń bọ̀. Eléyìí tó ń pè léṣù yẹn yàtọ̀ sí èṣù tá à ń sọ. bí ti báwo. Èṣù tó ń sọ lóko yẹn wọn ò interpretation ìtumọ̀ ẹ̀ ni ò dámọ̀ dáadáa. Èṣù táwọn ń sọ lóko yẹn kì í ṣe irú èṣù táwa ń bọ̀. Nǹkan táwọn ń pè ní èṣù tó ń sọ pé ó ń sọ òkò àṣetánì yẹn eléyìí tá à ń bọ̀ kì í ṣe ṣètánì náà ń sọ òkò sí. Eléyìí ò sà tó ti wà nílé Ifẹ̀ tipẹ́ ni kì í ṣe èṣù táwọn ń sọ nǹkan búburú nǹkan bí àjálù tó yẹ kó ṣèyàn ló ń sọ kò ní kó má tọ̀ wọ́n lọ. Ìyẹn kì í ṣe ohun ẹlẹ́mìí eléyìí ó jẹ́ ohun ẹlẹ́mìí tó ti lọ tá a sì ń porúkọ ẹ̀ tó sì ń jẹ́ wà. Bàbá tí nǹkan bá ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. ìyẹn ni pé èṣù ló fà á. Bàbá rí àwọn kan máa ń jà wọn á ní pé èṣù ló fàdí ìjà. Kò yé wọn ni èèyàn ò lè sọ kọjá bí ọgbọ́n ẹ̀ ṣe mọ̀ bí ìmọ̀ ẹ̀ ṣe mọ̀. Èṣù kan ló fà á. Èṣù tó ń sọ ìyẹn yìí ṣe èṣù táwa ń bọ̀. Èṣù táwa ń bọ̀ òwò kì í fa burú bẹ̀yẹn téèyàn máa fi sọ pé èṣù ló fà á èṣù ló fà á. Èṣù táwa ń bọ̀ èṣù bí ènìyàn tó ti jẹ tó ti lọ ni. Kì í ṣe ìwà aburú ìwà àjálù tó sọ àṣetánì nìyẹn ló sọ pé ó fà yẹn kì í ṣe èṣù. Àwọn tó ń re Mẹ́kà tó ń lọ sọ ọ̀pọ̀ àṣetánì yẹn wọn ò fẹ́ kó máa rí àjálù wọn ò fẹ́ kó máa ráburú ni kì í ṣe irú èṣù táwọn èèyàn ò lè gbọ́ báyìí kó sọ pé òun lẹ òkò mọ́ èṣù táwọn à ń bọ̀ kó lè sùn lóru.
mo ní èèyàn kan gẹ́gẹ́ bí ọmọ awo ńgbà kan nígbà ayé TB Joshua, Tèmítọ́pẹ́ Balógun Joshua. Ó lọ bẹ̀, ó ra òróró, TB Joshua sì pè síta. Ó pè síta pé báwo ni wọ́n ṣe rí, báwo ni wọ́n ṣe ṣe. Ó lóun nífà, ó lóun rí i pé ó wà nífà. Ó sì ra òróró TB Joshua, ó sì gbé padà wá sílé, ó sì lọ ta sórí èṣù, ó ta sórí ọ̀bùnà, ó ní kàn get out. Kò lè sùn kílẹ̀ tó mọ́. Kò rórun sùn. Àwọn èṣù tá a sọ ni kì í ṣe àṣetánì tó ń sọ̀kòlò. Ṣe rí àwọn èèyàn, wọn ò mọ nǹkan tó ń sọ, wọn kàn àdàlù. Òun ló ń sọ ọ̀rọ̀ àwọn nǹkan àbínibí wa tó ń sọ di nǹkan míì mọ́ wa lọ́wọ́. Bàbá, kí lẹ̀yin wá fèsù sí? Àwọn á fi ń ṣe ìtúsílẹ̀ nù. A sì máa ń bẹ̀ níṣẹ́. Irú iṣẹ́ wo? Tó bá ní irú tó bá sọ pé lókè òkun báyìí kún gbógun jà àwọn kan, táwa bá rí i pé lóòótọ́ táwa rí lójú fa tiwa pé wọ́n ń gbógun jà, àwa máa bẹ Èṣù lọ́wọ́ ẹ̀ pé kó lọ bá àwọn tó ń gbógun jà yẹn, kó yọ́nú sí, kó wọ ara wọn, kó wọ omi ara wọn, kó wọ àbí kó wọ iṣan ara wọn, kó sì yọ́nú sí. Èèyàn ó sì máa rí bẹ́ẹ̀. Èèyàn á sì pè wá padà. A sì máa fi ṣe ìtúsílẹ̀ bóyá èèyàn kan kó tó fẹ́ yàwó ó ti bóbìnrin dá májẹ̀mú, kò wá fẹ́ obìnrin yẹn, májẹ̀mú yẹn wá ń dà á láàmú. Ìgbà tó wá fóbìnrin tó bá bímọ ọmọ ẹ̀ wá ń ṣe bákan. Èèyàn yẹn ká tún lè lọ ré májẹ̀mú tó ti báyàn dá yẹn kúrò lọ́dọ̀ olú odò tó ń pè ní ayélála. Ẹ mọ̀ pé ayélála ló ní ọ̀rọ̀ lókólóbò. Ká tún lè lọ síwájú ayélála láti lọ rí dànù. Irú èèyàn bẹ́ẹ̀ a gbúdọ̀ kọ́kọ́ fún Èṣù ní nǹkan kí Èṣù kó lè bá wa káràmásìkí iṣẹ́ yẹn, tá a bá rí dànù lẹ́sẹ̀kẹsẹ̀ kó lè parí. Àmọye babaláwo tó ń sọ pé ó rí ègún, ó rí èpè dànù fún èèyàn tó kàn máa gbé pẹ́pẹ́yà àbí àkùkọ adìẹ lọ sétí odò tó máa rí dànù tí ò ní lọ. Kí ló dé, kí ni wọ́n fà á? Torí pé àwọn kan wà tá a kọ́kọ́ máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kó lọ jẹ́ iṣẹ́ ta fẹ́ ṣe yìí o, kó jẹ́ kó yá ní kíákíá bí Èṣù, bí Olúwayé, bí Ògún, àkọ́kọ́ mú yẹn ṣáájú. Àwọn yẹn ní atukọ̀ ìtúsílẹ̀. Nǹkan tó bá dí àwọn yẹn ló máa ń lànà ẹ̀. Nǹkan tó bá dí àwọn lọ́mọ ń lànà ẹ̀. Ọ̀rọ̀ ń yé mi bàbá. Bàbá, gẹ́gẹ́ bí àwọn àlàyé tẹ̀ ń ṣe fún mi, ẹ̀ ń jẹ́ kó yé mi pé ẹ̀ ní Èṣù, àwọn òòṣà mẹ́wòó lẹ̀ tún wá ní. Ọbalúayé wà. Ọbalúayé? Bẹ́ẹ̀ni. Iṣẹ́ kí lọbalúayé ń ṣe? Ọbalúayé lọlọ́pàá àkọ́kọ́. Ọlọ́pàá àkọ́kọ́? Kò sí béèyàn bá fẹ́ ṣe nǹkan, òun wá jẹ́ bí atẹ́gùn, bí afẹ́rẹ́, kò síbi tí ò dé. Òun náà wà fún atukọ̀ ìtúsílẹ̀ ni. Bẹ́ẹ̀ sì a tún lè bẹ̀ ń ṣẹ́. Ẹ tún lè bẹ̀ ń ṣẹ́? Bẹ́ẹ̀ni. Irúṣẹ́ wo? Tá bá réèyàn tó yànyàn jẹ lọ́nà àìtọ́, a lè ní kó lọ bàjà. Tẹ́ bá réèyàn tó ń yànyàn jẹ lọ́nà àìtọ́? Bẹ́ẹ̀ni, tó dẹ̀ tari dájú pé eléyìí yàn wá jẹ lọ́nà àìtọ́. A kàn jẹ́ babaláwo tí ò kì í ṣèkà, kì í ṣe pé kò sí kàánú. Ẹ ní kì í ṣe pé kò sí kàánú? Bẹ́ẹ̀ni, ẹ mọ̀ pé nígbà míì ẹ̀wẹ̀, èèyàn míì alóríláyà ti yànyàn jẹ, a ní ìgbà tó jẹ́ babaláwo kí ló fẹ́ ṣe fóun. Ìgbà míì ẹ̀wẹ̀ téèyàn bá ṣe bẹ́ẹ̀, wàá sọ fún pé lọ́dẹ̀dẹ̀ tiwa ní ìdílé tiwa wọn kì í ṣe bẹ́ẹ̀ fún yín. Wàá kọ́ lọ́gbọ́n. Èèyàn kọ́ lọ́gbọ́n. Irú Olúwayé yẹn ó lè di oyin tí ń tàyàn kó lọ so mọ́ ilé onítọ̀hún kó má rí ilé yẹn gbé. A tún lè bẹ́ lọ́wọ́ ẹ̀ pé kó lọ jà lógun kó di àwọn heat rashes tó tóbi, àwọn rashes lára tó ń pè measles tó tóbi, big ones, kó jàrú ẹni bẹ́ẹ̀. A tún lè rán Olúwayé yẹn tó wá pín sí ọ̀nà bíi méjì tó sì jẹ́ ọmọ ìyá kan sí mẹ́ta pàápàá, wọ́n pè nǹkan ní sànpọ̀nà. Sànpọ̀nà? Bẹ́ẹ̀ni. Iṣẹ́ kí n sànpọ̀nà ń ṣe? Ìyẹn máa ń bóyàn lára Olúwayé náà ni. Bàbá, wọ́n pe òòṣà kan ní Bàbájí. Ó wà. Bàbá Ìjì. Bẹ́ẹ̀ni.
iṣẹ́ kí náà fi bàbá ìjì sí. ìyẹn ni jáwéjáwé, ìyẹn ló le gbé tó le gbò inú oko. èèyàn tó bá fẹ́ kí ewé jẹ́ fóun kí egbò jẹ́ fóun á ṣèbà ìjílówó, òun ló ní ewé tó ní egbò. àmọ́ bàbá láti ìgbà tí mo ti rìn mi ì tí ì rẹni tó lò sára rẹ̀. ó wà. bó lò sára rẹ̀ sì máa ń rí. bàbá mi ní sílé, tí bàbá mi yẹn tílẹ̀ bá ṣú nígbà míì ẹ̀wẹ̀ á máa lu ìlù tí gbogbo èèyàn máa gbọ́. ẹjọ́ kò tí ì yé mi o. kì í ṣe play kì í ṣe pọ́n sọ fún mi, àwa gbọ́ sétí ni tó máa lu drop láàrin ilé títí ìjílówó. àmọye nígboro ń sìn nǹkan kan ti da nǹkan ọ̀làjú tí àṣà kìrìsìtẹ́nì, àṣà ẹ̀sìn ìgbàlódé tó ti fẹ́ẹ̀ gba gbogbo nǹkan tán nílẹ̀ àwọn bàbá wa ni. àmọye àwọn èèyàn tó yẹ pé ìjílówó tẹ̀ ń sọ yìí tó yẹ pé òun ló tó ń jó ijó rẹ̀ tó sì ń jó lórí wọn tó sì ń ríran tó dáa. ó wà dáadáa. ìjì náà máa jó lórí èèyàn. bẹ́ẹ̀ni, ewé tó bá ní kò lọ já, ewékéwé tó bá ní kò lọ já, ewé yẹn á sì fọhùn lẹ́sẹ̀kẹsẹ̀. ewékéwé tó bá ní kéèyàn lọ já, á sì fọhùn lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni ìjílówó yẹn ń jó lórí rẹ̀. bàbá. àwọn ará Ọ̀ṣun Ọ̀yọ́ máa ń pè ní àjà náà máa ń pè, àwa bàbá àjí la máa ń pè ìjílówó. bàbá tábẹ́rẹ́ ní tídìí ẹ̀ ọ̀sẹ̀ lè tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ni dáadáa. ṣé ìmọ̀ tí mo fi sọ bẹ́ẹ̀ torí kì í ṣe gbogbo èèyàn ló lè tọ́jú ìdí iyọ̀. bàbá ó wà dáadáa, iṣẹ́ bàbá mi ni. àwọn èèyàn tídìí wọn bá yọ lókè òkun wọn bá wọn gé ni. kò tiẹ̀ nílò gígé, bàbá mi mọ̀ tó sì wà nílẹ̀ fún mi. bàbá ṣe rí ìdí yíyọ pé sí ọ̀nà méjì. ẹ bá ṣàlàyé ná. ṣe rí ìdí yíyọ, àwọn nǹkan adùn jíjẹ ó máa ń fa ìdí yíyọ tó bá ti pẹ́ lára tó ń pè ní dysentery, ìfábẹ́. ẹ mọ̀ pé ìfábẹ́ oríṣiríṣi ló wà. ọyẹ bàbá. ó lè fa ìdí yíyọ. tí ìdí yíyọ bá pẹ́ lára, kò sí ọkùnrin tí ìdí ẹ̀ bá yọ kó ẹ̀ ò kì í ṣe dáadáa, máa ṣe ségesège. yóò mọ̀ sí ségesège. bẹ́ẹ̀ni, ẹ confirm ẹ̀. ìdí yíyọ, téèyàn bá fẹ́ tọ́jú ìdí yíyọ ó gbúdọ̀ lo nǹkan ìfábẹ́, akọ ìfábẹ́ dáadáa. akọ ìfábẹ́ máa fa ìdí yíyọ, akọ jẹ̀dí. ìfábẹ́ náà pè ń jẹ̀dí, akọ jẹ̀dí lè fa ìdí yíyọ. bẹ́ẹ̀ sì ni ìdí yíyọ míì wà nípa ẹ̀gún àti èpè láàrin ọkùnrin àti obìnrin, ó lè fa ìdí yíyọ. ká lóògùn kó má lọ, ká tún lọ gé pàápàá kó máa rà. kò tiẹ̀ sí ni ẹni tó bá gé ìdí ẹ̀ gbogbo àwọn tá a ti ṣèwádìí pátápátá ọdún 3 péré ni irú wọn máa ń lò láyé lórí kì í tó ọdún 3 gan tí ó fi kú. ìdí yíyọ tó lè fa ìdí gígé tó sì máa jẹ́ kó rà tó máa pa èèyàn yẹn ó ní í ṣe pẹ̀lú olú odò. ó ní í ṣe pẹ̀lú olú odò. bẹ́ẹ̀ni, bí ọkọ àtìyàwó bá ń jà, bí èpè àbí ẹ̀gbọ́n àti àdàbí bá pọ̀, ó lè fa ìdí yíyọ fọkùnrin, ó sì lè pokó márùn-ún. ìgbà yẹn tó bá kàn ń lo oògùn ìfábẹ́ àbí yálà ń lọ gé láì lọ mú ègún àti èpè yẹn kúrò, kò ní jẹ́ kí nǹkan ṣiṣẹ́, á sọ olóògùn yẹn dẹni tí ò mọ̀ ṣe. níbi tí ọ̀rọ̀ ayé yìí gbé dúró nígbà àwọn bàbá wa, èpè ò pọ̀. àwọn bàbá ńlá bàbá wa kò ṣépè púpọ̀ báyìí. èèyàn lè fẹ́ ìyàwó kan kó tún fẹ́ 2 sí 3 pẹ̀lú ẹ̀ kó máa gbé ní yàrá kan láyé àtijọ́ pẹ̀lú ìfẹ́. nísìnyí tí ìyàwó tó fẹ́ sílé tó bá rí pé òun gbóbìnrin ta, èpè á pọ̀, àdàbí á pọ̀, abàṣẹ ìyàwó yẹn jẹ́, abàṣẹ ọkọ jẹ́, àdáyé àwọn ọmọ ọdún, á fa àìsàn bá. tọkọ ọkọ tó ṣe àtìyàwó tó ń jọjà tó ṣépè fún àwọn yẹn tó bá tún lọ bára sùn láì lọ ré èpè yẹn dànù lọ́nà ìbílẹ̀, á fa àìsàn sọ́kọ yẹn lára, ó lè gbókòó díẹ̀. àmọye èèyàn tó ti dọ́dọ̀ mi ta ti so oògùn okó fún tó ti lóun ti ṣe káàkiri, mo níbi tó ṣe òkè so oògùn okó ló nídìí, mo ní ègún obìnrin ló ń dààmú ẹ̀, tàbí ti rí ègún yẹn dàtú, mo ní kó padà lọ lóògùn tó lò tó kó ti wà òkè tipẹ́tipẹ́. so ní àkókò ìdí yíyọ oríṣi méjì yẹn tí ò bá jẹ́ akọ jẹ̀dí, ó jẹ́ pé ègún àti èpè látọ̀dọ̀ èèyàn ni.
bàbá ẹ dẹ̀ ń jẹ́ kó yé wa nísìn pé ẹ tọ́jú di iyọ̀ tó sì yẹ pà nírun ó dà. Àrídájú ẹ̀ wà ṣe mọ̀ pé téèyàn bá sọ pé òun babaláwo àbó òun oníṣègùn àbó òun agbọmọlà tó sọ pé kọ́ńbèrè lẹ́kọ̀ọ́ kọ́ńbèrè làbújá irọ́ ló wà ń bẹ̀. Tẹ bá fẹ́ lọ rí babaláwo ẹ jẹ́ kí n sọ sísítà tá a fi mọ babaláwo fún yín àṣírí wà. Tẹ bá ti dé àdúgbò kan tí babaláwo wà tó wá pé babaláwo gidi lẹ fẹ́ lọ bá, tẹ bá ti rí àwọn ọmọ kékeré tó wà ń bẹ̀ ẹ bẹ̀ ṣé lóòótọ́ babaláwo wà lágbègbè. Tó bá sọ pé babaláwo wà, tó bá ti rí èèyàn kan tó ń ta àtẹ àbí tó ń ta nǹkan kan ní àpò ṣé lóòótọ́ babaláwo wà ń bẹ̀, wọ́n máa sọ pé babaláwo wà ń bẹ̀. Tá a bá fẹ́ ṣiṣẹ́ ọ̀ríjínà fún ẹ, tá a bá ṣiṣẹ́ fóòrè òkè òkun á máa wò wá lórí fídíò kọ̀ ni. Gbogbo nǹkan tá a bá sọ pé a máa rà, àwọn kan ti ń wò wá, àwọn kan tó máa rí ètò yìí tó máa gbọ́, wọ́n ti mọ̀ wá, kì í ṣe pé introduction lẹsẹ̀ fẹ́ sí fún wọn, wọ́n ti mọ̀ bá ṣe jẹ́. Àmọye babaláwo bí akọ ẹgbẹ́ wa nígbà tá a sì ń lọ sí àjọ babaláwo tó máa sọ pé òun ṣẹ̀ gbowó kan sí tí ò ju 500,000 lọ, lọ sanwó múgùn ni. Àwa ò ń ṣerú ẹ̀ torí bàbá wa wà nù iṣẹ́ yìí, ẹ̀gbọ́n wa wà nù iṣẹ́ yìí, àbúrò mi sì ń bẹ nù iṣẹ́ yìí, so èèyàn ò gbúdọ̀ borúkọ fámìlì jẹ́, èèyàn gbúdọ̀ máa dùn pé orúkọ fámìlì ò gbúdọ̀ parun látọ̀dọ̀ wa. Bàbá kí ni ìyàtọ̀ nínú babaláwo àti oníṣègùn? Oníṣègùn wà, babaláwo yìí wà. Oníṣègùn jẹ́ èèyàn kan tó jẹ́ pé ewé àti egbò ló dá lé lórí. Babaláwo máa ń wo nǹkan fún yàn, ó ní atọ́nà bí ọ̀pẹ̀lẹ̀ bí ifá. Oníṣègùn náà lè ní ifá but kó má mọ fá dá o, kó má lè ṣe atúmọ̀ ifá. Àmọ́ ṣe wá rí babaláwo tó bá péjú wọn á ṣiṣẹ́ oníṣègùn mọ́ṣẹ́ rẹ̀ but oníṣègùn ò lè ṣiṣẹ́ babaláwo mọ́ṣẹ́ rẹ̀. Nítorí kíni? Babaláwo tó bá tójú gbó ó lè mọ kó rí nǹkan báyìí kó ṣètùtù fún, kò sí odù tó balẹ̀ tí ò ní ètùtù. Tó bá pé babaláwo tó lọ́hùn rán tí odù bá ti balẹ̀ á ti mọrú ètùtù tó lè mú jáde, tó bá ti ṣètùtù yẹn tó bá pẹ́ tó ti wà nínú system á ti mọ nǹkan tó tọ́. Irú bàbá mi báyìí, bàbá mi oníṣègùn àti babaláwo ni, èèyàn tó ti ń ṣe babaláwo bọ̀ 46 years and my dad now he will be around 66-67 years. Ó ti ń ṣiṣẹ́ àwo bọ̀ kò tí ì níyàwó, very young, wọ́n kéré púpọ̀ nígbà tó ń ti ṣiṣẹ́, wọ́n ti ń fẹ́ ìyá mi, wọ́n ti bí ẹ̀gbọ́n mi pàápàá, wọ́n ti ń dá ọ̀pẹ̀lẹ̀. Èmi ti ń ṣiṣẹ́ àwo bọ̀ early 29-30, wọ́n ti ń ṣiṣẹ́ àwo bọ̀ of age. Bàbá tí babaláwo níyìn ni àbò oníṣègùn lẹ́yìn tí. Torí àìrìn dáadáa la sọ pé àkìrí abuké ọ̀kẹ́rẹ́. Èmi jẹ́ oníṣègùn ní mí, babaláwo gbajúgbajà ní mí. Àwọn ọ̀pọ̀ èèyàn mọ̀ mí sí babaláwo torí pé babaláwo náà máa ń pè mí jù, wọn kì í sọ pé oníṣègùn. Torí pé èèyàn táwa ń fi ẹbọ ètùtù tàbí ń tú sílẹ̀ ló pọ̀ jù nípasẹ̀ Ifá. Kò wá dáa kí èèyàn kan jẹ́ babaláwo tó bá ti pẹ́nu sísítẹ̀mù yìí, tó bá jẹ́ pé lóòótọ́ lọ́lọ́run yọ̀dá fún, á mọ orú oògùn tó tọ́ láti lò fún yàn yẹn. Bàbá tí a bá fẹ́ yẹsẹ́ wò fún yàn kí lẹ̀ máa ń lò? Torí pé oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń lò. Bẹ́ẹ̀ni, babaláwo oríṣi mẹ́ta ló wà. Nísìnyí pàápàá níbi tí ojú làdé ó ti di mẹ́rin. Èèyàn mi ò tiẹ̀ lo nǹkan kan, èèyàn mi máa ń lo ẹ̀gbẹ́ obì olójú mẹ́rin tó ti gbẹ, ó máa dà sílẹ̀, ó máa fi bèrè nǹkan, olórúkọ tó ń pè wọ́n. Èèyàn mi ẹ̀yọ̀ owó ló máa dà nínú abọ́ funfun, ní àwo funfun, ẹ̀yọ̀ owó ló máa dà. Òun náà ń pè lẹ́rìndínlógún. Ẹ̀rìndínlógún, olórúkọ tó ń pè wọ́n. Ògbè àtẹ̀, èèyàn tó bá mọ Ifá tó ń pè ní ògbè àtẹ̀, ògbè lọ́tún ìrẹtẹ̀ lósì, ó ti sọ oríṣi mẹ́ta yẹn síwájú. Ó sọ pé ajá mọ lóde Bìní, àtàtà ayẹ bàlára àtòjò jámọ lóde tó ń fò fẹ́ lọ́wọ́ tí ọpọ́n, àwo mẹ́ta, but nísìnyí àwo ti wá da àwo mẹ́rin o. Àwọn èèyàn ti fi ọgbọ́n àrékérekè wọ́n ti fi kún.
babaláwo mi ò tí ì dọ́dọ̀ ó ti mọ nǹkan tó bá wá, ìyẹn ò ń ṣe babaláwo, ó kàn ríran ni kò mọ solution. Irú babaláwo bẹ́ẹ̀ ìgbà tí mo gbọ́ pé ọba Solomon confirm pé babaláwo wà, wọ́n ní babaláwo wà, mi sọ pé mo wà, mo sọ pé babaláwo wà. Bàbá mi mo fọwọ́ ẹ̀ sọ̀yà babaláwo ni, ẹ̀gbọ́n mi kan wà mo fọwọ́ ẹ̀ sọ̀yà, èmi náà fọwọ́ ara mi sọ̀yà pé babaláwo ni mí. Tó bá dé nǹkan máa gbolo, tó bá débẹ̀, tó bá jẹ́ pé lóòótọ́ ni babaláwo ẹ̀ kò ní mọ nǹkan tó dé mọ́, kò ní mọ orúkọ ẹ̀. Tó bá jẹ́ nǹkan pupa sọ fún ẹ pé nǹkan pupa ni. Tó bá ti jẹ́ pé o dé báàtì mọ́ aṣọ tí babaláwo tó dọ́dọ̀ ẹ sọ pé báàtì ló wà bẹ̀, ṣé ifá máa báàtì ni? Láíláí. Wà á ti mọ̀ pé babaláwo yẹn ó wu ẹjú ni kì í ṣawo. Ọ̀pọ̀ èèyàn sì ń tà ń lọ sọ́dọ̀ ẹ̀ tákó fàjọlẹ̀ ó ń ṣe kò mọ̀ pé ọ̀pẹ̀lẹ̀ ń ṣe. Èèyàn dẹ̀ ń dàbí lọ́dọ̀ ẹ̀, kì í ṣe ọ̀pẹ̀lẹ̀ ló ń lò, ojú tó wù ẹ̀yìn ló ń lò. Ìgbà yẹn wà á rí pé a máa ṣiṣẹ́ kò sí solution. Ó lè ní kéèyàn lọ bọ olúwẹ̀rí mẹ́ta lójúmọ́. Ìgbà yẹn sọ pé kéèyàn lọ bọ oríṣi ògún mẹ́ta, kò sírú ẹ̀ nínú fáwọn àbá yẹn lọ́dọ̀ àwọn bàbá wa. Bàbá kí lẹ̀yin wá ń lò? Ọ̀pẹ̀lẹ̀. Ọ̀pẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ni ìdí tẹ́ fi ń lò ọ̀pẹ̀lẹ̀? Ọ̀pẹ̀lẹ̀ ni mo bá lọ́wọ́ àwọn bàbá mi. Kò sí awo tó borí ọ̀pẹ̀lẹ̀. Awo tiwa àbí ká máa sọ pé a fẹ́ ṣe àtúnyẹ̀wò ibì kan tó tí nǹkan ń dàrú bí ìlú, bí àdúgbò, bí ẹbí, bí ìdílé, àbí fún èèyàn tó wá tó ní òun need personal consultation. A lè lo ikin fún. Ifá ta ti gbé gòkè tó ti ṣe 7 days ẹ̀ tó ti lo ọjọ́ méje lórí ẹ̀ tó ti kọ ọ̀sán méje òru méje, a lè títẹ̀ ẹ̀ fún kó san owó abo adìẹ tá máa fi bọ́ tá bá lò tán. Àtúnpè yẹn ní ikin bí eléyìí tí mo tẹ́ sínú ilé bẹ̀rẹ̀. Personal consultation mo fi ṣe fún yàn. But àmọye ìgbà téèyàn bá wá sọ́dọ̀ mi lọ́pọ̀ ìgbà nǹkan tí mo máa ń lò ọ̀pẹ̀lẹ̀ ni. Because kì í ṣe gbogbo ìgbà lèèyàn máa ń ní access sí ikin. Àmọ́ tó bá pẹ́ àtúmọ̀ tó mọ̀ pọ̀ ọ̀pẹ̀lẹ̀ ń ṣe, kò sí bó ṣe lè dá ọ̀pẹ̀lẹ̀ tó bá kàn lọ lo ikin, the same result ló máa gbé jáde. Bàbá kí ni nǹkan tó lè fà á tọmọ 20 years, ọmọ 20 ọdún, ọmọ 30 ọdún tí ó mọ̀ tọ̀lé? Ọmọ 20 ọdún, ọmọ 30 ọdún, mo ṣe yanjú kan báyìí ṣé ó sì ju níwájú Ọ̀rúnmìlà tí mo sì kò tí ì ju 5 days. Tẹ̀sẹ̀ yanjú kan. Mo ṣe yanjú kan. Bàbá nǹkan bẹ́ẹ̀ kí ni mò ń fà? Ọmọ is it not 19 years or 20 years? Ṣé mọ̀ pé nísìn àwọn ọmọ ta bí ní alákọ̀ọ́kọ́ ogun yẹn máa wá lọ́tọ̀ọ̀dọ̀ bàbá àti ìyá. Ní alákọ̀ọ́kọ́ tí mo rí. Tí bàbá àti ìyá ò bá sí nínú ìrẹ́pọ̀, tépè bá sọnù sáàrin wọn àtẹ̀gú àti àdàbí, a sì máa ja ọmọ. Èpè lè ja ọmọ kó jẹ́ kó máa mú nǹkan ní nǹkan. Èpè lè ja ọmọ kó kọjú ẹ̀ sí ìtọ̀ láti máa tọ̀ sílẹ̀. Èpè lè ja ọmọ kó kọjú ẹ̀ sí nǹkan mímu lámupara. Èpè lè ja ọmọ kó kọjú ẹ̀ sí ìwà jàǹdùkú káàkiri ìlú látọ̀dọ̀ bàbá sí ìyá. Ọ̀rọ̀ yín yé mi bàbá. Bẹ́ẹ̀ sì ni ogun àfọwọ́fà wà fún àwọn ọ̀dọ́ ìwòyí. Ogun àfọwọ́fà. Kó tó rí obìnrin tó bá ti fẹ́ràn ó ti bá dá májẹ̀mú. Mo ṣe yanjú kan mo ní kò tí ì ju 5 days. Kódà mo pẹ́ lórí ẹ̀ ọ̀pọ̀. Mo ṣe wọ bíi tó level lóru kí tó lọlé. Tí mi kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn. Kí ni bàbá yẹn ṣe ń tiẹ̀? Kó tó ọmú lọ sékòó, kó tó wá mú lọ sékòó, fẹ́ èèyàn kan lábàá kan níbi tí ìyá bàbá ẹ̀ wà. Iná ìyá ẹ̀ tó wà. Ìyá ẹ̀ wọ̀n náà kó má fẹ́ ọmọ ẹ̀, ó fẹ́ ọmọ yìí, ó bá dá májẹ̀mú pé òun ò ní fi sílẹ̀. Ìgbà tí ìrìn àjò Èkó dé, ó ti fi sílẹ̀. Orí ara náà dẹ̀ wà ìgbà tó bá dá májẹ̀mú. Táyìn mọ̀ olóòtú pé tí ọkùnrin àti obìnrin bá wà lórí ara ní ìhòòhò tó bá dá májẹ̀mú, pé ẹnu lásán ò lè rí dànù. Ẹnu lásán ò lè rí dànù. A máa dogun ja àtọkùnrin àti obìnrin tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀. Tó bá fi Bíbélì dá májẹ̀mú ẹ mọ̀ pé Bíbélì ò lè rí dànù.
tó máa fi bíbélì dá májẹ̀mú. tọkùnrin àtobìnrin bá wà tó bá fi bíbélì dá májẹ̀mú pé wọ́n ní fira wọn sílẹ̀, tó bá fira wọn sílẹ̀, ẹ mọ̀ pé tá bá kàn lọ di bíbélì tó wà ní gbogbo ayé yìí tá dìlé wọn lórí kó ń rù kiri, ẹ mọ̀ pé kò lè rí dànù. bẹ́ẹ̀ sì ni Quran tẹ̀síbù tàbí tẹ̀síbù tó máa fi dá májẹ̀mú, tọkùnrin àtobìnrin bá fi dá májẹ̀mú, tí wọ́n bá fi padà fi májẹ̀mú yẹn ṣẹ, tẹ̀síbù àti Quran lè rí dànù. A máa padà sọ́dọ̀ ayélála ni o, a bá sọ̀rọ̀ lókólógbò ayélála lónìí o. Ó ti ní í ṣe pẹ̀lú akọ pẹ́pẹ́yẹ tàbí akọ ẹran tàbí abo ẹran tó lè rí dànù. Téèyàn bá lájẹ̀, bóyá ibi tán ti lájẹ̀ wọ́n á gbé báìbù síwájú, wọ́n wá ka sáàm sí, wọ́n wá tọ́ ọwọ́ wọn pẹ̀lú rézọ̀ tuntun, blade tuntun, ọkùnrin látobìnrin, obìnrin látọkùnrin, for better for us, pé wọn ò ní fira wọn sílẹ̀, tó wá padà fira wọn sílẹ̀. Ṣé mọ̀ pé báìbù tán gbé síwájú yẹn tó bá kàn lọ gbé síwájú tán tún tọrọ dáìjì ẹ̀ṣẹ̀ pé kò lè lọ. Kò ní lọ. Àwa ti rí dáadáa. Ní àgbègbè tí mo wà tí ò ju ilé bíi méjì sí mi, obìnrin kan ó fẹ́ ọkùnrin kan gbà kan, ó fi bíbélì dá májẹ̀mú. Ọkùnrin ó fi sílẹ̀, ọkùnrin ti kú gbà ẹ̀. Obìnrin wá sick, wọ́n ṣe kódà àdúgbò ń gbà ẹ̀. Kan tó gbà pé èèyàn babaláwo ládùúgbò, wọ́n bẹ̀rù ẹ̀ pé babaláwo Ọlọ́run rán, á ní iṣẹ́ ìyanu tó ti ṣe tán ti rí. Tóbìnrin yẹn bá ti jòkó síbí ìbáyìí, gbogbo aṣọ ẹ̀ á ti rẹ látòkè délẹ̀. Ìlágùn olóòdò nìyẹn, kì í ṣe ọ̀dàrí ìlágùn. Aṣọ ẹ̀ á tutù bí nǹkan tó sòkè sómi ni. A máa kán sílẹ̀ tó báyìí àwọn aṣọ ẹ̀. Olúodò ló ń yani sí lára. Ìgbà tí mo bèrè lọ́wọ́ mo ní májẹ̀mú wà, kí lẹ fi dá? Ó ní kò sí. Ìgbà tó wá rántí kò ju 5 minutes níbi tó jòkó sóló wà ní bàbá ọmọ kan bímọ kan fún. Ọ̀nà dá májẹ̀mú. Wọ́n ní wòlíì kan dẹ̀ ti lọ bá wọn rí dànù, ó lọ́ra gba kándù pupa, kándù funfun àti yẹ́lò kándù, blue kándù, olóko mẹ́rẹ̀ẹ̀rin, olóko bíbélì, olómú ọ lọ sétí odò ní alẹ́, ó ka bíbélì kásámù, ó dẹ̀ tì mọ́ ní kò lọ. Bíbélì ò lè rí dànù. Kì í ṣe pé bíbélì ò ní agbára. Èdìdì tá fi dé bíbélì lákọlábo ni, ayélála ni, nǹkan tí ò yí ọ̀pọ̀ ènìyàn ni. Wọ́n ṣe dárúkọ ọkùnrin náà dárúkọ obìnrin, ilé ìtọ́kù nínú bíbélì bí ẹran bí igi lókù. Èèyàn tó bá ní mo parọ́ kó jáde síta kó sọ. Kò sí májẹ̀mú tá a bá fi bíbélì dá, kò sí èèyàn tó lè fi bíbélì ré dànù. Gẹ́gẹ́ bí èèyàn tó lọ ṣègbéyàwó nínú chọ́ọ̀chì tó ń ṣe wedding nínú chọ́ọ̀chì, ètò ìgbéyàwó tó ń ka bíbélì, ò ní dá, ò ní fi sílẹ̀. Tó bá lọ fẹ́ ìyàwó mi, ẹ mọ̀ pé nǹkan á dàrú. Tó bá kàn tún lọ ka sáàmù yẹn lẹ́yìn, kò lè ré dànù. Tó bá fẹ́ kó ré dànù kíkan má dàrú, á padà tọ̀ babaláwo lọ ni ó máa rí èwù. Most of àwọn ọ̀dọ́ tó kú sí nǹkan tó pa wọ́n nìyẹn. Bàbá, ká má gba àkókò púpọ̀ lónìí torí pé mo ti mọ̀ pé a sì ń padà bọ̀. Bàbá, ń jẹ́ kí n máa ṣàdúrà fún ojú tó ń wò wá àti ojú tó ń gbọ́ wa. Níbikíbi tán bá ti ń gbọ́ wa, tán bá ti ń rí wa, aburú ò ní kan ẹnìkankan wọn. Àṣẹ bàbá. Àti àwa àti àwọn náà àníra burú. Àṣẹ bàbá. Ọlọ́run ló ní ọjọ́, ló ní ìgbà àti àkókò. Ní gbogbo ọjọ́ ayé wa àní takògbà. Àṣẹ bàbá. Àní takògbà. Àṣẹ bàbá. Àti àwa àti àwọn tó ń wò wá káàkiri àgbáyé, a máa bá gbà mú ni. Àṣẹ bàbá. Ìgbà ò ní takò wá. Àṣẹ bàbá. Láti àkókò yìí lọ, ilẹ̀kùn àánú ta ti ń kàn látọjọ́ pípẹ́ tí ò tíì ṣí, á bẹ̀rẹ̀ sí ṣí sílẹ̀ fún wa. Àṣẹ bàbá. Ọlọ́run ọba tó ní ayé àti ohun gbogbo tó tẹ̀dó sínú rẹ̀, gẹ́gẹ́ bí ìwé orin Dáfídì orí 24 ẹsẹ̀ kìíní ti sọ fún wa. A máa tọ̀ wá lẹ́yìn. Àṣẹ bàbá. A máa ṣàánú fún wa. Àṣẹ bàbá. Odù kan wá sọ inú ọ̀yẹ̀kú di méjì. Ó ní kú wá mi délé kò bá mi ọlọ́gbọ̀ngbọ̀n gbóni mọ́dà, bẹ́ẹ̀ sì ni àrùn wá mi délé kò bá mi ọ̀gbọ̀ngbọ̀n gbóni mọ́dà. Àti èmi àtàwọn tó wò mí káàkiri àgbáyé, ikú àtàrùn ò ní rí yín wò. Àṣẹ bàbá. Àní ṣe kò gẹ́ ibi. Àṣẹ bàbá. Ó yẹ gẹ̀rẹ̀ báyìí là ń bọ́jọ́, ibi àti àwa àní ṣe kò gẹ́ ara. Àṣẹ o. Alágẹmọ ò kì í rìn lọ́jọ́ tí ètùtù ń jà o. Àní rìn lébi lọ́wọ́. Àṣẹ. Àní rìn láburú lọ́wọ́ o. Àṣẹ bàbá. Gbogbo òkè ìṣòro wa, èyí tí a ní tó ń jà wá nílé, tó ń jà wá lọ́kàn, tó ń jà wá lára, gbogbo ẹ̀fún tí iṣu bá ti kó wọná kò kí ń mú kan jáde lára ẹ̀. Gbogbo àwọn alálẹ̀, gbogbo àwọn àṣẹ
àwọn òrìṣà àṣẹ tó wà ń bí ó máa gba ìṣòro yẹn kúrò ní ayé wa. àṣẹ bàbá. tábàwá rẹ́nikẹ́ni tó ń robiro ògo tiwa ibi yòówù tó bá wù kó wà á kú fún wa jayé ni. àṣẹ bàbá. àwa ní rí bí o ojú àṣà ò kí ń rí bí o ojú àwòdì ò kí ń rọrùn ojú dowó ò kí ń rí bí lọ́jà dìgbò mẹ́kùn ibi ò ní tọ́ sí wa. àṣẹ bàbá. ní sojú olóko báyìí ní iná kó máa ń bolẹ̀ o ní sojú àwọn ọ̀tá wa máa soríire. àṣẹ bàbá. tábà rẹ́nikẹ́ni tó lóun ò fẹ́ ká soríire òjijì là ń gbọ́ kó àrò òjijì nìfà ń wọ̀ òjijì ìràwọ̀ sódò òjijì ní àwọn ìmọ̀lẹ̀ máa ń sókùn òjijì la máa gbọ́ kó ẹni bẹ́ẹ̀. àṣẹ bàbá. ikú ò ní tọ́ sí wa o. àṣẹ bàbá. ọmọ ọwọ́ ò kí kú lójú ọwọ́ bẹ́ẹ̀ sì ni ọmọ ọsẹ̀ ò kí kú lójú ẹsẹ̀ ọmọ lẹ́gbẹ̀dẹ̀ ò kí kú lójú àmùsọ bẹ́ẹ̀ sì ni ọmọ ìrókò ò kí kú ní dọ̀lọ́dọ̀lọ́ àní kú àní rùn ọmọ tiwa náà ò ní kú o. àṣẹ bàbá. ayé ò ní fọmọ fáìní wa. àṣẹ bàbá. ayé ò dẹ̀ ní fi wá fáìní ọmọ. àṣẹ bàbá. iṣẹ́ wa ọ̀bẹ sẹ́kẹ́sẹ́kẹ́ tó wọlé alára lótú méjì tó balẹ̀ alára jẹ́ tó wọlé ajérò tó balẹ̀ ajérò jẹ́ tó wà ní òṣùṣù ọwọ̀ tí wọ́n sì tòrò wọn kò ní wọ ayé wa o. àṣẹ bàbá. kò ní wọnú iṣẹ́ wa. àṣẹ bàbá. ire ló máa jẹ́ tiwa. àṣẹ. àní rí bí o. àṣẹ bàbá. ó ti rí bẹ́ẹ̀. àṣẹ. àdúrà ti gbà o. àṣẹ. mo fẹ́ fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin èèyàn wa ní nàìjíríà àtẹ̀yin tẹ́ wà nàìjíríà àtẹ̀yin tó jẹ́ pé òkè òkun lẹ wà mo fẹ́ fi gbogbo àsìkò yìí mo fẹ́ fi rọ̀ yín a ní ìdí kámẹ́rà o bẹ́ẹ̀ sì ni a ní ìdí láptọ̀pù máìkì wa náà òun náà òun ṣe ségesège lẹ́kọ̀ọ̀kan tẹ́ bá rí i pé lẹ́nu àwọn fídíò tá à ń rí sí lẹ́nu bíi ọ̀sẹ̀ bíi méjì sí ìsìn abala kan ó lè sọ̀rọ̀ abala kan ó lè wálẹ̀ ẹ dákun ẹ bá wa dá sí ètò wa yìí àti wípé nǹkan ìrìnsẹ̀ náà oúnjẹ wa níyà ẹ dákun àwọn tó bá mọ̀ mí dáadáa wọn á ti mọ̀ pé ọ̀pọ̀ ọgbà ni mo máa ń fi ọ̀kadà ọlọ́kadà rìn káàkiri ọ̀pọ̀ ọgbà sílé léyìí owó mọ́tò náà ó gàrà díẹ̀ ẹ dákun ẹ bá wa dá sétò yìí bàbá ẹ bá ń dárúkọ yín fáwọn ará lílẹ̀ kan sí. orúkọ mi ò yí padà Olúṣẹ́gun Ọláníyì lórúkọ tèmi. ọmọ ìlú wo. ọmọ Ìrẹ̀lẹ̀ ní Ìrẹ̀lẹ̀ local government. bàbá ẹ bá ń fi Ìrẹ̀lẹ̀ sọ fún gbogbo ojú tó ń wò wá àti gbogbo etí tó ń wò wá pé ká máa subscribe sórí channel wa Àbí Olóòtú. à ṣe dédé ọmọ àkálẹ̀ nọ́kọ lẹ́rìn nọ́jà ubokunbo yìí ojú bẹ́ẹ̀ tí máa jọ hẹ́pọ́ndù ké sí lákòókò yìí. à ṣe o Àbí Olóòtú tó tẹ̀dọ̀ mi tó wá gbọ́ náà tẹ̀dọ̀ mi wá mo ń parọ́ wà ran lọ́kùnrin lóbìnrin àkálẹ̀ káàkiri àgbáyé fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Àbí Olóòtú ẹ̀ní tẹ́ o ẹ̀ní sá ẹ̀ní tí ẹ̀ní dòkú ọ̀nà ṣẹ́wọ̀ ẹ̀ní kójúdí àtijẹ àtimọ èèyàn gún èèyàn àkàlà àtijẹ àtimọ ènìyàn wa. àṣẹ bàbá. ọkàn dédé wa balẹ̀ o. àṣẹ. à ń ṣe. ọ̀rọ̀ náà lè ti gbọ́ lẹ́tọ̀ọ̀nù bàbá yìí torí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kì í ṣe pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìkan ọ̀pọ̀lọpọ̀ àmọ́ rí viewers 10,000 plus 9,000 plus 5,000 plus ẹ sì ní subscribe kí ló dé ẹ dákun ẹ máa bá wa tẹ subscribe button kí ẹ sì máa comment kí ẹ máa bá wa like ẹ dákun mo bẹ̀ yín. Dapsy Concept ìròyìn tá fojú bá o oríṣẹ́ ńlá mojú bá o iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rókóṣó kékeré kọ́lẹ̀ fàn lọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill Ọ̀rẹ́ Òdìgbòlókù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting